Ẹ káalẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Èmi ọmọ yín náà ni tí gbogbo yín mọ̀. Àwọn tí ò mọ̀, tí wọ́n bá ti ń wo ojú ẹ̀ wọ́n ti mọ̀ náà nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share káàkiri àgbáńlá ayé kí mẹ́sẹ̀gì yìí lè débi tó yẹ kó dé. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí ọ̀rọ̀ ibi tí a fẹ́ sọ lálẹ́ yìí. Mo mọ̀ pé á ṣe ìkan sí méjì sí mẹ́ta láǹfààní nínú gbogbo àwọn tí ó bá fi gbẹ̀. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ bá wa share. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tí ẹ bá wà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Kò sí rọ́bẹ̀. Irọ́ ló gbayé, òtítọ́ ní wàhálà. Gbogbo ayé wa ń parọ́. Ẹrùkú bàbá kan gbébàdàn lákìkanjú ọ̀pọ̀ lákìkanjú wọ́n dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn wọ́n dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn tí wọ́n gbára ìrà pèsè ó dàṣà ìwà bàjẹ́ wá dàṣà ó dàṣà àtìtì láyé rọrùn láti rí mèjìlé bẹ̀rẹ̀ mo rí ibì kan fàbẹ́rẹ́ gún iyán tá ń jẹ nínú ẹ̀mí mo ti gbé wọn ò débì kan ọmọ aláǹtakùn sódókọ̀ o ìrìn ààrẹ sáyé ìdí rẹpẹtẹ èmi dá ẹ̀rọ ọmọ débi pé mo mọ̀ òtítọ́.
àdìtú láyé ọ̀rẹ́ pẹ̀láṣìírí òrìṣà ìṣìráyè mo ṣe débẹ̀ yẹn mo rí ibì kan fàbẹ́rẹ́ gún iyán tàjẹ́ nínú ẹ̀mí mo ti ríran wò débì kan mo rí ibì kan fòwò ọmọ aláǹtakùn sódò kan mo ti rìnrìn àrè sáré èdè rẹpẹtẹ èmi dá irọ́ mi débi pé mo mọ̀ òtítọ́ o. Wẹ́rẹ́wẹ́rẹ́ tí òtò ìlàlàáfíà tó lè gùn máa ṣe dúpẹ́ kò wá dúpẹ́ pọ̀gán tó fàyè tẹ́ lọ́rùn sí ó máa fi ìyá fìyà. ìkọjáyè ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ mi ẹ bá mi tẹ 1 kí n mọ̀ pé ẹ ń gbọ́ mi ó ṣe gan God bless a máa bẹ̀rẹ̀ ètò láàrin ìṣẹ́jú 2 sí 3 sísìn ó ṣe gan. ohun tó lè rí tata ìmọ̀ mi parẹ́ ohun má gbọ́ iyebíye lọ́wọ́ ẹni ò bó ṣe rí nìyẹn. ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi tí ẹ bá ń gbọ́ mi ẹ dẹ̀ bá mi pín ètò ìdíkọ̀ tí ó débi tó yẹ kó dé ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ó ṣe pàtàkì gan tí ó máa wúlò fún ẹbí tará tó dẹ̀ máa wúlò fún gbogbo ọmọ Yorùbá ní tìlú tó ẹ ṣe gan. ìjà ẹ̀sìn ká tó dópin èrò ti tó wọ́n sọ pé kò gbọ́mọ là ó ká fẹ̀sìn sílẹ̀ ká fìfẹ́ máa ṣẹ̀sìn lọ. ìjà ẹ̀sìn bàbá wọn sọ pé kò gbọ́mọ là ó ká fẹ̀sìn sílẹ̀ ká fìfẹ́ máa ṣẹ̀sìn lọ. ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ bá mi tẹ 1 kí n lè mọ̀ pé ẹ ń gbọ́ mi ká tó bẹ̀rẹ̀ ètò yìí ẹ ṣe gan God bless.
ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ 1 kí n lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi ká lè bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ dẹ̀ bá mi share ẹ̀. Ẹni tí ò bá sí lórí ètò kán lè gbọ́ nígbà tí wọ́n bá rí ètò náà. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ọmọ Yorùbá lápapọ̀. Ẹ ṣé gan, God bless. Ọ̀rọ̀ òtítọ́ á kún wọn bí ẹkún o. Ọ̀rọ̀ òtítọ́ á kọ̀rọ̀ bí èkúrò. Iná bí wọ́n ní tọ́mi ràn án ní pé kó ní wàásù ṣubú lulẹ̀. Kó ní wàásù ṣubú lulẹ̀ kó kú. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ number 1 or kẹ́ wave fún mi kí n lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi. Ẹ ṣé gan. Kí ètò bẹ̀rẹ̀ ní pẹrẹwu, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ṣe pàtàkì jùlọ fún ọmọ Yorùbá lápapọ̀. Títí tí ó èkó ni mo máa bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹni tó bá wà lórí ètò tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ 1 kí n lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi ká lè bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu. Ẹ dẹ̀ bá mi share ẹ̀. Àwọn tí ò bá sí lórí ètò náà kán lè máa gbọ́ nígbà tí wọ́n bá padà rí ètò yìí. Ó máa ṣe wá ní àǹfààní gan. Ẹ ṣé gan. Àmọ́ ní ká ṣáà máa bò ó, mò ń bẹ̀ o. Àmọ́ ní ká ṣáà máa bò ó, mò ń bẹ̀ o. Mo kí gbogbo yín gan, mo rí i pé ẹ̀ ń gbọ́ mi. Ẹ ṣé gan. Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ tọmọdé tàgbà, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọ̀rẹ́ mi tí ẹ wà lórí ètò. Nítorí mi ò lè sọ pé ẹ̀yin àbúrò mi, nítorí èmi tí mò ń sọ̀rọ̀ gan ọmọ kékeré ni mí. Ẹ̀yin ẹgbẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin uncle mi, mo kí gbogbo yín. Ìṣẹ́jú kan ló kù kí ètò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Tí ẹ bá wo àkọlé ètò orí ètò mi náà, tí ẹ bá wo àkọlé ẹ̀ tí ẹ̀yin olóyìnbó ń pè ní title, ni pé àṣírí Sunday Igboho ti tú lórí Yorùbá Nation. Àwọn wo ló ta Yorùbá sí oko ẹrú? Ẹ máa gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ tí ó dẹ̀ máa ṣe pàtàkì fún gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Ẹ ṣé gan. Ìgbà tí mi ò mọ ọ́fíìsì Gani Adams. Ìgbà tí mi ò mọ ọ́fíìsì Gani Adams. Ìgbà yẹn mi ò mọ pé mo ní ẹ̀tọ́ tó pọ̀. Ìgbà tí mo wá mọ ọ́fíìsì Gani mi tán. Ẹ̀tọ́ mi wá ní tí èmi ò mọ̀ jà. Mo kí brọ́dà mi, mi ò mọ̀ wọ́n, Lékan Ọlá, àwọn Ọládipúpọ̀. Ẹ ṣé gan. Mò ń gbádùn yín. Mo tún kí brọ́dà mi náà, Adékúnbi Sàlàkọ́. Ẹ ṣé gan. Mo tún rí brọ́dà mi kan náà níbí, Délé Bello. Ẹ ṣé gan. Mo rí i pé ẹ̀ ń gbọ́ mi, mo ti rí pé ẹ tẹ 1. Ẹ ṣé gan. Mo tún rí brọ́dà mi kan náà níbí, Dara Poly Brooklyn, àwọn tí Dara Talk Show, àwọn nìyẹn. Ẹ̀yin náà wà lórí ètò. Ẹ ṣé gan, God bless. Gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ láti ilẹ̀ tí mo fẹ́ bá yín sọ ní òní yìí.
ẹ gẹ́tì àkọlé tòní tẹ́ bá wò dáadáa mo sọ pé àṣírí Sunday Ìgbòho ó ti tú lórí Yorùbá Nation àti pé àwọn wo ló ta Yorùbá sí oko ẹrú. Ẹ jọ̀ọ́ ó kù 30 seconds kí n bẹ̀rẹ̀ ètò yìí náà. Ìtàn kékeré kan ni mo fẹ́ sọ fún wa tí mo dẹ̀ mọ̀ kó máa ṣe wá láǹfààní fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, tí mo mọ̀ pé tẹ́yin náà bá reason sí nǹkan tí mo sọ ẹ máa gbádùn ẹ dẹ̀ máa rí pé òótọ́ ọ̀rọ̀ wà ńbẹ̀. Although ìtàn tí mo fẹ́ sọ yẹn ẹ̀yin náà lẹ sọ pé ẹ̀yin bàbá wa lẹ sọ. Àwọn bàbá wa sọ pé bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá. Ẹ mọ̀ pé ìtàn tí mo fẹ́ sọ yìí àwọn kan náà ló kọ, bàbá mi kọ́ ló kọ, ẹ̀yin tẹ́ ń wò mí bàbá tiyín náà kọ́ ló kọ. Ara àwọn nǹkan tí a bá ńlẹ̀ náà ni. Nínú àwọn nǹkan tí mo fẹ́ kọ èyí tí mo fẹ́ sọ fún yín yìí, nínú nǹkan tí mo bá sọ ẹ̀yin náà lè lọ confirm a little níbẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bẹ́ni náà ṣe kọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìtàn tí ẹ bá ń sọ ọ̀rọ̀ ìtàn ẹnìkan nínú kó lé àbí kó dín, ìtàn á ṣèkan nínú ọ̀rọ̀ náà. But ó lé àbó dín yẹn kọ́ ni a fẹ́ lò nínú ibi tí a wà yìí. Ẹ gẹ́tì ẹ̀. Nǹkan tí a fẹ́ lò gangan nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ni pé òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni kẹ́yin ó kàn dì mú. Àfikún kan tó bá rí pé wọ́n bẹ́yìn olóyìnbó wọ́n ní exaggerate. Èmi ò kàwé, mi ò lọ primary dépò pé màá lọ secondary school. Bí n bá ṣe pè é náà ni kẹ́ ṣe bá mi gbà á bẹ́ẹ̀. But ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn nǹkan tó wúlò ńbẹ̀ ni kẹ́yin kàn dì mú kẹ́ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ ṣé gan-an. Ní pẹrẹwu màá bẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí. Ẹ ṣé, God bless. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀. Ẹ share ẹ̀ ní tilé toko. Ẹ share ẹ̀ fún ọ̀rẹ́ tó jẹ́ pé anytime táwọn náà bá gbọ́ wọ́n á lè reason sí nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n á gbọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan-an. Ẹ bá mi share ẹ̀. A fẹ́ bẹ̀rẹ̀ nísìnyí ní ti pẹrẹwu gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Yorùbá Nation here we come. Gbogbo wa náà là ń wá kí Yorùbá Nation kó wáyé kí ìlú ó lè dáa náà ni. Tó bá jẹ́ pé àwọn tó wà ńbẹ̀ wọ́n ṣe dáadáa, a ní máa bẹ̀rẹ̀ pé Yorùbá Nation here we come. But bí ìlú ṣe ń lọ gbogbo wa náà la mọ̀. But kí ló wá fa bí ìlú ṣe ń lọ? Nítorí mo rí pé gbogbo wa pátápátá àwa mẹ́nì gbogbo wa ìdajì à ń wo problem wa láti ìsàlẹ̀ a wò ó ní àti òkè. Ìyẹn ni wá fẹ́ já wa sí kí ẹ gbọ́ ìtàn kékeré yìí. Kẹ́ wá wò àwọn wo ló ń ta Yorùbá sóko ẹrú àti pé àṣírí Sunday Ìgbòho ó ti tú lórí Yorùbá Nation. Ẹ máa gbọ́ ní alẹ́ yìí. Ẹ̀yin ní pẹ́ ńbẹ̀ mo kàn mú ọ̀rọ̀ kékeré wá fún yín ni pé kẹ́ lè dìímú kí ẹni tó bá wúlò fún kí ẹ tètè bá a ṣiṣẹ́ lórí ẹ̀ kí ẹ dẹ̀ fi ṣe ọgbọ́n kẹ́ fi ní ẹ̀kọ́ kan kẹ́yin náà kọ́ díẹ̀ láti pé in case tán bá béèrè lọ́wọ́ yín ẹ̀yin náà lè rí ọ̀rọ̀ kékeré sọ. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí mi ò lè sọ pé mo right, ẹni tó kọ̀ tán mi ò lè sọ pé ó right, but nǹkan tí mo fẹ́ treat tí n bá right ẹ̀yin náà máa mọ̀ nínú ọkàn yín. Ẹ̀yin náà á treat ẹ̀ nínú ọkàn yín. Tí n bá wrong ẹ máa sọ fún mi náà ni kò sí pé kìíní kò sí ìkankan ńbẹ̀. But nítorí ẹ̀ náà Ọlọ́run sọ pé òun ti fún wa ní ọpọlọ. Bá bá ṣe lo ọpọlọ wa ń sìn ó wá kù sí wa ní ọwọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ ni mo ní kí n sọ fún gbogbo wa. Mo kí gbogbo àwọn agitator, àwọn ajìjàǹgbara àbí agitator náà tẹ́lẹ̀ náà, àwọn ajìjàǹgbara nílé lóko lẹ́yìn odi, àwọn tó wà níta àtàwọn tó wà nínú Nàìjíríà wá ń bí náà. Mo kí everybody yín pátápátá lórí gbogbo wàhálà àkókò yín. Mo kí gbogbo yín. Ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan tá à ń jà ọwọ́ wa tó. Àmín. Ẹ ṣé. Nísìnyí báyìí ẹ já gbọ́rin yìí fún 20 seconds again.
Ibẹ̀ wọ́n ń ki bàbá wa lọ́wọ́ Ọba Lámídì Adéyẹmí, ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò tófò ò gbọdọ̀ gbédì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi náà ṣe ń pera mi, èmi tẹ́ ẹ rí yìí náà, èmi ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ gbédè. Gbogbo wa náà ni mo dẹ̀ tún ń lo kíkí yẹn náà, mo tún ń kí ẹ̀yin náà, ẹ̀yin ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn tí àrùn ò lè gbédè. Nítorí pé kí ni gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, gbogbo wa pátápátá lọmọ ọba. Kò sí ọmọ ẹrú nínú ọmọ Yorùbá lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ pé ọmọ ọba ni wá. Ẹ rí báyẹn ń sìn. Má rora ẹ pin condition tó bá bá rẹ lónìí, má sọ pé bóyá ó ṣe tán kò tán. Tí ọlọ́jọ́ ò bá tí ì gba ẹ̀mí tẹ́ ẹ rí yìí bó ṣe kéré tó yìí, ó sì gùn gan ni o. Tọ́lọ́jọ́ ò bá tí ì gbà, o sì ní òkú pé á sì dá. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ á rora wa pin. Ẹ ṣé gan. God bless you. Ọ̀wọ́n ní wọ́n rìn aṣọ jìládé, aṣàpọ̀ làṣọrọ̀, ọmọ adéyẹ rẹ̀ láyé làwọn ìbàdàn ọkùnrin nínú òwe lọ́dọ̀ tẹ́ ń gbádùn òṣùpá yẹn. Ẹ ṣé gan. God bless you. Mo ń kí gbogbo yín, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀. Ẹ jọ̀ọ́ àkọ́kọ́ wa leléyìí, èmi ò ẹni èèyàn tó bá wà ńbẹ̀, kò bá jẹ́ èèyàn mẹ́rin márùn-ún náà ni a bẹ̀rẹ̀ tó wá ní. Àwọn tó bá ń wò létà wọ́n á máa appreciate nǹkan tá a ṣe. Tí wọ́n bá wà ńbẹ̀, tí òótọ́ bá wà ńbẹ̀, wọ́n á di oníkálùkù á di tiẹ̀ mú. Wọ́n á dẹ̀ fi èyí tó jẹ́ òótọ́ wọ́n á fi sínú ọkàn wọn. Wọ́n á gbà bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Nísìnyí, Yorùbá nation, ẹgbẹ́ ara a máa ka item wa nísìnyí níwọ̀nba ìṣẹ́jú mélòó ká bẹ̀rẹ̀ ètò ní ọ̀rọ̀ yìí. God bless. Ẹ ṣé gan. Ẹ̀gbọ́n wa orin náà jáde bọ̀ tí n bá gẹ̀tì ẹ̀, èmi náà á try gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ẹ rí báyẹn, á try best mi bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má bínú tí ló bá ṣe kà á, àbọ̀ mo mọ̀ pé èmi gan á gbìyànjú. Ẹbọ fẹ́ jí ń wá níbí tí n bá ti rí màá gbìn. Nǹkan tó ṣẹlẹ̀ níbí ni pé mi ò fi bẹ́ẹ̀ rí bọ̀tì. Ẹ jẹ́ á fúnra wa ní ìṣẹ́jú kan péré ká stand well ká dẹ̀ fi ọkàn mọ́ bá a lọ ká ka national anthem Yorùbá nation. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, orílẹ̀-èdè wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fún ọ̀pọ̀ ire àtohun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣé gan. Kí n má gba àsìkò yín púpọ̀. Mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò. Àwa náà ò expect pé kó pọ̀ náà nítorí òní ni first time. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ wa àti tẹ́ tún bá wa share ẹ̀, àwọn tó bá gbọ́ náà later wọ́n á mọ ibi tí ó kù sí. Àwọn náà á dẹ̀ rí pé gẹ́gẹ́ bí nǹkan tá a mú wá fáwọn lónìí ó ṣe pàtàkì. Ẹ jọ̀ọ́, Yorùbá Nation La Fẹ́ TV òun ni ó gbé àwa jáde.
ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀. Ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu gẹ́gẹ́ bí nǹkan tó lọ ní ìlú location 9. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ bá mọ̀, location 9 jẹ́ ìlú kan tí wọ́n ń pè ní Nàìjíríà. Kò yé tí wọ́n ti fẹ́ mọ practice Fula Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé àwa kan inú wa ò dùn sí i. But gẹ́gẹ́ bí àkọ́lé ètò tèmi alẹ́ yìí ni pé mo ní àṣírí Sunday Igboho ó tú lórí Yorùbá Nation. Ìyẹn number 1. Àwọn wo ló ka Yorùbá sí oko ẹrú? Òun ni ẹlẹ́ẹ̀kejì. But èmi á kọ́kọ́ bẹ̀rẹ̀ tí Sunday Igboho ẹ máa gbọ́ ìyẹn láìpẹ́ yìí. But àwọn wo ló ka Yorùbá sóko ẹrú? Òun la máa kọ́kọ́ mú ẹnu lọ. Kó tó di pé a wá débi àwọn tó ka Yorùbá sóko ẹrú, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin náà ti mọ judge ara yín. Ẹ judge ọ̀rọ̀ yẹn kẹ̀ dẹ̀ fi nǹkan tó bá jẹ́ òótọ́ sí i. But èmi náà sì sọ, èmi ò bẹ̀rù ẹni tó ta Yorùbá sóko ẹrú. Èmi ò dẹ̀ bú ìlú ètò wa yìí, à bú anybody, à bú ọmọdé, à bú àgbà. Àwa ò bú bàbá kankan. Àmọ́ bàbá tó bá ṣe àṣemáṣe, èèyàn á sọ fún un pé ó ṣe àṣemáṣe ni. Mo dẹ̀ fẹ́ kí n rán yín létí pé ṣé ẹ mọ̀ pé Yorùbá, àṣà kan tí Yorùbá máa ń ṣe tí kò dùn mọ́ mi nínú ni pé tí wọ́n bá sọ òótọ́ ọ̀rọ̀ fún àgbàlagbà, wọ́n á ní ó ń bú àgbàlagbà ni. But tí àgbàlagbà bá ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ọmọdé, ẹ ní sọ pé ó ń bu. Ẹ jọ̀ọ́, mi ò fẹ́ kẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀. Eléyìí kò ń sọ̀rọ̀ èébú. Ẹni tí ó bá ṣe àṣemáṣe, ẹ máa sọ òótọ́ ọ̀rọ̀ fún un níwọ̀nba tẹ́ ẹ bá mọ̀ sí, nítorí òun náà lè mọ̀ kó lè mọ̀ pé tóun náà bá lọ dájú kó á mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni ẹni yìí sọ. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà dẹ̀ ṣe mọ̀, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ni pé ẹ̀yin náà àwọn àgbààgbà wa yìí náà ló sọ fún wa láwọn tó jẹ́ bàbá tiwa. Wọ́n sọ pé òun réèyàn tó ń bọ̀ látoko àti ìrìn àjò, ó pàdé ẹ̀ lọ́nà, ó fọ̀rọ̀ lọ̀. Ṣé o mọ̀ bóyá ó ti forí gbálẹ̀ kó tó fọ̀rọ̀ lọ? Àwọn náà mọ bẹ́ẹ̀ ṣe ṣòfin yẹn nítorí èmi ò mọ òfin yẹn rẹpẹtẹ. But gẹ́gẹ́ bí ètò tí èmi fẹ́ ṣe tí mo sọ fún yín ni pé àwọn wo ló ta Yorùbá sóko ẹrú, ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn àṣírí Sunday Igboho ti tú lórí Yorùbá Nation. Òun ni number 2. Òun ni màá gbé. But gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Mo kí gbogbo yín lọ́mọdé lágbà, ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà àwọn tó jù mí lọ, ìbà àwọn tó tájọ jẹ́gbẹ́. Mo ṣèbà àwọn tó jẹ́ bàbá. Mo ṣèbà àwọn tó tẹ ìlú ilẹ̀ Yorùbá dúró. Ìlú tèmi wà yìí bí mo ṣe wà yìí báyìí, mo tún ṣèbà àwọn tó tẹ ìlú yìí náà dúró. Nítorí wọ́n ní ẹni tó bá ṣèbà, ìbà á ṣẹ. Ẹ rí báyẹn ńsìn, èèyàn láti ṣèbà gbogbo ibikíbi tó lè wà kí wọ́n lè fojú rere wò ẹ́. Tọmọdé dàgbà nínú ìlú yìí kan fojú rere wò mí o. Ááyàn ìlú yìí, igi ìlú yìí, afẹ́fẹ́ ìlú yìí, ògiri ìlú yìí, wọ́n bá ṣe ń fojú kàn mí kán máa fi ojú rere wò mí. Bẹ́ẹ̀ náà ni mo tún ṣe fún ẹ̀yin náà kán máa fi ojú rere wò ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí pé kíni ojú rere la fi ń wo owó, la fi ń wo ọmọ, la fi ń wo gbogbo nǹkan mèremère. Ojú rere la fi ń wò wọ́n. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ní mo fẹ́ sọ, a fẹ́ bẹ̀rẹ̀ náà ní báyìí. Ṣé ẹ rí ọ̀rọ̀ ìtàn Nàìjíríà? Òun ni a fẹ́ sọ báyìí. Àwọn kan wọ́n sọ pé Fúlàní. Ṣé ẹ rí àwọn tó ń sọ pé Fúlàní, wọ́n mọ tán sọ. Ìtàn Fúlàní yẹn lèmi tí wá fẹ́ sọ fún yín báyìí. Nítorí many people ò mọ̀, tán bá bẹ́ẹ̀ sọ̀rọ̀, wọ́n á kàn máa gbé ọ̀rọ̀ yẹn lókè, wọn ò ní wo ibi tó ti wọ́ wá láti ilẹ̀. Ibi tí ọ̀rọ̀ wa ti wọ́ wá tí mo dẹ̀ rí pé gbogbo àwọn ajìjàǹgbara wọn ò ronú débẹ̀, wọn ò sọ̀rọ̀ débẹ̀. Ẹnìkan, bàbá mi kan tí mo dẹ̀ respect tọ̀wọ̀tọ̀wọ̀, òun náà ni Bàbá Lékìtì. Òun máa ń sọ ọ̀rọ̀ yẹn, but gbogbo yín, mo rí pé gbogbo ẹni tó ń wò ó àbí wọn wò ó ni wọn ò ka ọ̀rọ̀ Bàbá Lékìtì, wọn ò ká kún. But èmi náà wá jókòó pẹ̀lú àwọn ìtàn tí mo kà, àwọn ìwé tí mo tún rí, ìtàn tí mo kà. Èmi ò máa ń tó kọ́ o. Wọ́n kọ orúkọ wọn síbẹ̀. Ṣé wọ́n wà necessary? Ṣé wọ́n wà relevant? Bẹ́yìn olóyìnbó ṣe ń ṣe, èmi ò mọ̀ bóyá àwọn kan, but mo ṣá mọ̀ pé wọ́n wà relevant o, wọn ò wà relevant o. Wọ́n wúlò, wọn ò wúlò. But ìtàn yẹn, ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn, èmi ti wá rí pé ọ̀rọ̀ yẹn sìn ó ti ń já sí òótọ́. Ó tẹ̀ jẹ́ pé irọ́ ni wọ́n pa nígbà ayé wọn. Bó ṣe jẹ́ ni pé gẹ́gẹ́ bí àtìbẹ̀rẹ̀ ayé tí Fúlàní nínú Nàìjà, kò sí Fúlàní kankan ní Nàìjíríà. Mo fẹ́ kí
gbogbo wa máa gbọ́ báyìí. Ètò ti bẹ̀rẹ̀ báyìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀. Àwọn tí ò bá tíì gbọ́ kán tètè wà lórí ètò kán máa gbọ́. Kẹ́ ẹ bá mi share tó jẹ́ pé tí wọ́n bá parí ètò náà wọ́n á sì lè máa gbọ́. Ṣé ẹ rí àwọn Fúlàní tí ẹ̀ ń wò yẹn? Àwọn Fúlàní tí ẹ̀ ń wò yẹn, wọ́n wá láti Gambia, Mali, ibẹ̀ ni wọ́n ti wá, ni Fúlàní ti wá. Ṣé ẹ wá rí Fúlàní tí ẹ̀ ń wò yẹn? Àwọn náà ò déédéé sọ pé wọ́n wá sí Nàìjíríà. Mo sọ fún yín pé nǹkan tí mò ń kà fún yín yìí, èmi kọ́ mo kọ́, bàbá mi dẹ̀ kọ́ ló kọ́. But ọ̀rọ̀ tẹ́ni yìí kọ, mo mọ̀ pé ọlọ́gbọ́n ni ó dẹ̀ kàwé. Bàbá tèmi ò ka, èmi ò dẹ̀ kà. Èmi ò bí ẹ bá sọ pé ó lòdò àbí kankan, ó bá mi lára mu. Tí Faransé bá wá kò lè sọ èdè tèmi náà, illiterate ni. Bẹ́ẹ̀ pè mí ní illiterate, I accept. Kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín yìí. Ṣé ẹ rí wọ́n ń pe ẹnìkan òyìnbó kan, wọ́n ń pè ní Mango Park. Ṣé ẹ rí Mango Park yẹn? Láti Scotland ní ìlú UK ló ti wá. Àwọn yẹn ni wọ́n ń pè ní Yorùbá rẹ̀, wọ́n ń pè ní àwọn òyìnbó ẹ̀ wọ́n ń pè ní explorer, bí wọ́n ṣe kọ́. But ní Yorùbá, Yorùbá òun mo lè fún o láti máa wá nǹkan tí ò sọnù káàkiri. Nǹkan tèmi máa fún un nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, I don't go to school, èmi ò mọ̀ kankan. Ọ̀rọ̀ yìí tó dẹ̀ gbé mi jáde, ẹ jẹ́ kí n tó bẹ̀rẹ̀ sí ètò yìí kí n tó máa sọ́ lọ. Nǹkan tó gbé mi jáde ni pé àwọn kan sọ pé gbogbo àwọn tó ń tẹ̀lé Sunday Igboho, ẹ rí báyẹn sìn, wọ́n sọ pé illiterate ni wọ́n, wọn ò mọ̀ kankan. But nǹkan tèmi wá rí sí ni pé illiterate tí ò mọ̀ kankan tó dẹ̀ rí nǹkan tó ń lọ níwájú, that mean pé lọ́dọ̀ tèmi kò ń ṣe illiterate mọ́. Lèmi náà fi wá jáde nítorí èmi náà wà lára àwọn illiterate náà. Nígbà tẹ́yin tẹ́ bá lẹ kàwé tẹ́ ẹ̀ rí nǹkan tó ń lọ, àwa tá kàwé tá dẹ̀ rí nǹkan tó ń lọ, kémi náà kúkú join àwọn illiterate yẹn nítorí illiterate náà ni mí tẹ́lẹ̀. Ìyẹn lèmi náà fi join wọn. Ọ̀rọ̀ yìí tí mo wá fẹ́ sọ yìí, ẹ̀yin tẹ́ ẹ kàwé yẹn tẹ́ lẹ kàwé, mo wá fẹ́ kẹ́ ẹ fi ọpọlọ kẹ́ ẹ máa bá mi lọ. Ibi tí n bá ti ṣí, nǹkan tẹ́ni náà bá sọ tí ò bá right àti nǹkan tèmi fẹ́ sọ yìí pé àwọn tó ta Yorùbá sóko ẹrú, ẹ máa wá bá mi follow ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ náà ní pẹrẹu. Ṣé ẹ rí Mango Park gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí? Ìtàn tí mò ń sọ yìí, ìtàn 17th century ni. Ẹ rí báyẹn sìn, 17th century ni ìtàn tí mò ń sọ yìí. Ṣé ẹ rí Mango Park tí à ń sọ yìí? Ó wá láti ìlú British ní UK, ní United Kingdom. Àwọn yẹn máa ń wá nǹkan tí ò sọnù káàkiri ni nítorí pé ọba ìlú wọn ó ti sọ fún wọn pé ẹ rìn lọ sí ìgboro ayé kẹ́ ẹ lọ wá àwọn nǹkan tí ó bá lè ṣe ìlú tiwa lóore, kẹ́ ẹ lọ wò bẹ́ẹ̀ ṣe máa rí jágbà lọ́wọ́ wọn. Ìyẹn ni àwọn ń bá káàkiri. Ẹ dẹ̀ mọ̀, ọba ìlú wọn yìí tán ti sọ, wọ́n ti fún wọn pé ìwọ tó bá ti lọ tó bá rí nǹkan mú bọ̀, ìwọ gangan ni o mú nǹkan bọ̀. Wọ́n dẹ̀ ti ṣe gbogbo nǹkan tó jẹ́ pé tẹbí tará tó máa jẹ. In case tẹ́ni náà bá kú tán, gbogbo nǹkan tí á jẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀, ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi lọ. Ṣé ẹ rí Mango Park yìí? Ó wá dé Gambia nígbà náà, lọ́dún náà lọ́hùn. Ẹ rí báyẹn sìn, ó dé Gambia lọ́dún náà lọ́hùn. Ó wá rí àwọn nǹkan tó ń pè ní Fúlàní. Ìgbà tó wá rí àwọn nǹkan tó ń pè ní Fúlàní yẹn, ó wò wọ́n pé àwọn eléyìí, ó rí pé jagunjagun ni wọ́n dẹ̀ strong ìkankan. Ó wá mú àwọn tó jẹ́ akíkanjú nínú wọn in case kí ọlá pé dúdú ni, ó dẹ̀ mọ̀ pé ìlú dúdú lòun wà yìí, pé ibi tóun bá ń lọ tán bá rí dúdú lẹ́gbẹ̀ẹ́ òun, wọ́n lè ṣì máa support nǹkan tó ṣẹlẹ̀ pé dúdú leléyìí, okay ara wa làwọn eléyìí, okay kí ni òyìnbó yìí ń sọ ìkankan torí funfun lòun. Ó mú wọn mọ́ra pé okay ẹ tẹ̀lé mi ká lọ. Kó dẹ̀ tó kúrò nílùú England yìí, bí ìtàn náà ṣe sọ, àwọn ará England wọ́n ti kó àwọn nǹkan kan fún un lóríṣiríṣi, ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ tẹ́yin náà dẹ̀ mọ̀, gbogbo ẹ̀ tẹ́ wà lórí kíní ilẹ̀ mọ̀, gbogbo nǹkan tí wọ́n fi ń tàn wá tán fi gba ilẹ̀ nígbà tí àwọn òyìnbó dé, bíi dígí, bíi many things tó jẹ́ pé àwọn èèyàn wa ò rí rí. Wọ́n wá ṣàgbé, wọ́n á tẹ̀lé. Ìgbà tí wọ́n á máa tó ṣàkóò ńbẹ̀, wọ́n pe ìlú kan ní Futajalon Island. Ìgbà tí wọ́n débẹ̀, ó kó wọn ńbẹ̀ náà.
àwọn tó tẹ̀lé wọ́n ṣáà tẹ̀lé nítorí ó ti sọ fún wọn pé nǹkan báyìí ni mò ń bá wá o, mo wá ṣe nǹkan báyìí ni o, bó wá dẹ̀ ṣe ṣẹlẹ̀ o, nǹkan báyìí náà ni màá fún yín. Wọ́n ti ní agreement láti pé òkè bá a ṣe ń lọ yìí o, ìrìn àjò wa báyìí la ṣe fẹ́ ṣe, báyìí la ṣe fẹ́ ṣe o. Ìgbà tí wọ́n wá ń lọ, wọ́n ń lọ ní pẹrẹu 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 pẹrẹu. Ẹ mọ̀, kò sí bóòtù, kò sí kinní kan, ìrìn gbogbo ẹ̀ náà wọ́n ṣáà ń lọ. Ìgbà tán máa débì kan wọ́n ń pe ìlú kan ní Sego. Ìgbà tán máa dé Sego, ó wá lóun táyà pé òun máa padà sílé, pé káwọn tún lọlé, pé ó dà pé ìrìn àjò yẹn kan lọ túnra mú dáadáa. Kò sí wàhálà. Wọ́n bá jọ padà, wọ́n bá lọ padà sílé. Bí wọ́n ṣe padà sílé nìyẹn, wọ́n tún lọ túnra mú, wọ́n tún ìgbéra again láti ibi tán ti ń bọ̀. Ṣé rí Fúta Jálọ̀n tá à ń sọ yìí, ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ tiwọn náà tó jẹ́ pé jagunjagun ni wọ́n ní ìlú yẹn náà. But kò délùú yẹn, ìlú tó ti kó àwọn eléyìí tó bá ṣà ń kó wọn lọ, wọ́n bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò. Ìgbà tán máa dé Sego yìí again, wọ́n kọjá Sego. Wọ́n wá débì kan tí wọ́n ń pè ní Buza. Àwọn míì á máa pè é ní Guza. Ṣé ẹ wá rí Buza yẹn, òun ti wọnú Nàìjíríà. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà yìí wọn ò tíì pín Nàìjà ńgbà yẹn, but ó ti ń súnmọ́ ibẹ̀, ó ti ń súnmọ́ Nàìjíríà. Ìgbà tán máa débẹ̀, Buza yẹn wá ní Mango Park. Ibẹ̀ ni ọlọ́jọ́ dé sí. Ìgbà tí ọlọ́jọ́ dé sí Buza yìí, gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lọ, ibẹ̀ ni wọ́n sin Mango Park sí, ìyẹn ní Buza. Ìlú àwọn míì á pè ní Guza. Ibẹ̀ ni wọ́n wá sin sí. Ṣé wá rí ìgbà tán sin sí, ṣẹ mọ̀, òun nìkan ni àtàwọn Fúlàní tó kó mọ́ra pé kán jẹ́ jagunjagun fún un in case kán lè máa dáàbò bò ó, nítorí pé òun nìkan làwọ̀ ẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn tí wọ́n jọ ń lọ tó kù. Ìgbà tó wá yá tí ó kú síbẹ̀, àwọn yẹn sin síbẹ̀. Ìgbà táwọn yẹn wá sin síbẹ̀, ìrìn àjò yẹn wá padà sílé. Ìgbà tán máa wá padà sílé tí wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tán máa débẹ̀ yẹn, kán tó wá padà sílé náà wá rí ibì kan tán ń pè ní, wọ́n pe àdúgbò kan ní àwọn Kánò. Wọ́n rí bẹ́ẹ̀, wọ́n rí pé àwọn èèyàn tún wà níbí báyìí, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ṣe lọ sọ fún olórí wọn ní ilé nìyẹn. Bí wọ́n ṣe padà lọ sọ fún olórí wọn, ìgbà tán máa sọ fún olórí wọn ní Fúta Jálọ̀n, tán ti gbéra ńbẹ̀, wọ́n wá báyìí 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 báyìí. Bí ìyẹn ṣe gbéra nìyẹn. Olórí wọn tá à ń sọ yìí, òun náà ń pè ní Usman Dan Fodio. Ẹ rí báyẹn ńsìn. Usman Dan Fodio yẹn, ìgbà tí wọ́n ṣàjọ ṣe gbogbo ẹ̀ tán débẹ̀, wọ́n wò pé tẹ́ bá débi báyìí o, àwọn èèyàn mọ̀ pọ̀ ńbẹ̀ gan mọ ní ìkankan kinní kan. Wọ́n sọ̀rọ̀ pé rèlí lórílẹ̀ tá a wà yìí náà, òkè ẹja gbéra ẹja lọbẹ̀. Ṣé wọ́n mọ Islam ńbẹ̀? Wọ́n ní wọn ò mọ. Báwọn ṣe rí, àwọn ò lè mọ̀ bóyá wọ́n mọ nǹkan tó ń jẹ́ Islam. Ẹ rí, ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share ètò tá à ń ṣe yìí. Ìwọ̀nba tí ibi tẹ́ bá gbọ́ dé báyìí, ẹ sì lè padà gbọ́ later kẹ́ gbọ́ ní àtìbẹ̀rẹ̀. But mi ò tíì sọ̀rọ̀ jù náà. Níbi tí mo sọ̀rọ̀ dé ni pé Mango Park ó wá invade Africa. Ó wá pẹ̀lú àwọn ó lọ sí ibì kan tán ń pè ní Gambia, Senegal. Ibẹ̀ ni àwọn Fúlàní wà. Ìgbà wọ́n wá ń pe ibì kan tán ń pè ní Fúta Jálọ̀n. Ó arrange àwọn ọmọ ogun láti ibẹ̀. Ibi tán ṣáà ti rìnrìn àjò yẹn pé káwọn ọmọ kó wo wájú lọ, ó fẹ́ wo gbogbo ibi tóun fẹ́ múlẹ̀ sí, kó wo gbogbo àwọn nǹkan tó dà mèremère tó máa padà lọ sí ìlú òyìnbó láti sọ pé nǹkan báyìí báyìí ni mo rí. Ìgbà tó wá dé Guza, àwọn kan ń pè ní Buza, ibẹ̀ ni ó kú sí tí wọ́n sin sí. Yes, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ, ìgbà tán wá sin síbẹ̀ ńsìn, Usman Dan Fodio, òun wá wò ní àwọn ọmọ ẹ̀. Ìgbà tán débẹ̀ tán wò pé ẹni tó ń gbéra lọ nìyí, ó ti kú. Nǹkan táwọn èèyàn wá rí, wọ́n wá padà lọ sọ fún Usman Dan Fodio pé ibi báyìí báyìí àwọn rí nǹkan báyìí tí ó jọjú ní ìlú tí a lọ yẹn. Fáwọn ẹ̀dá yẹn wọn ò mọ̀ nípa ẹ̀sìn Islam o. Ìyẹn ní rèlí. Okay, ẹja gbéra. Wọ́n bá múra, wọ́n bá lọ. Ìgbà tán máa débẹ̀ ńkọ́, tán dé Kánò. Wọ́n dé Kánò. Ìgbà tán wá dé Kánò, wọ́n wọnú wọn ńbẹ̀, wọ́n wò pé
Islam ní wàhálà kankan àwọn náà àwọn tó gbàǹgbà ń bẹ àwọn tí ò tí ì mọ̀ Islam rẹpẹtẹ ń bẹ wọ́n wọnú wọn ìgbà tán máa rí i pé wọ́n wọnú wọn tán darapọ̀ mọ́ àwọn ẹ̀ believe pé Islam ni wọ́n wá fi agídí wọ́n fi wọnú wọn tán wá di ọ̀rẹ́ wọ́n lo ọpọlọ wọn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ pé ẹni tó ń ṣọ́ ni a lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni éèmù tiwọn là ń bá wá bọ̀tì àwọn haúsá kò yé wọn bí wọ́n ṣe ṣàdé Kánò yẹn bí wọ́n ṣàṣẹ pa ọba Kánò nìyẹn ìgbà tán pa ọba Kánò ńkọ́ wọ́n pa á dórí àrọ́mọdọ́mọ ẹ̀ tó fi di pé wọ́n wá gbé kan nínú wọn Lukman Sanfodè ó wá gbé kan bẹ̀ wọ́n wá fi ṣe olórí ọba ní Kánò ibẹ̀ ló ti wá sọ fún wọn again pé kán tó tulẹ̀ lọ ìgbà tán máa tulẹ̀ lọ ńkọ́ tí wọ́n déwájú wọ́n ṣàrí pé gbogbo ibi tí àwọn tó dé náà àwọn tó gbé tán mọ̀ pé mission tàwọn ni pé àwọn fẹ́ mú ẹ̀sìn yìí wá káwọn dẹ̀ fi gbalẹ̀ lọ but àwọn tán bá ń bẹ̀ àwọn bèèrè pé ẹ̀jẹ̀ báwọn náà múlẹ̀ síbí ẹ̀yin náà dẹ̀ dé ájọ́ nílẹ̀ ní kájọ wọn ṣe àwọn mú wọn mọ́ra wọn lo inú kan láì mọ̀ pé mission táwọn yẹn bá wá kò rí bẹ́ẹ̀ rárá bó ṣe di pé wọ́n join wọn nìyẹn wọ́n tún rí i pé wọ́n tún pa nínú wọn ń bẹ̀ náà nílùú ìṣòro ìkejì ń bẹ̀ wọ́n tún fi ọmọ wọn síbẹ̀ tó fi ṣọba ẹ̀rí báyẹn sùn nígbà tí wọ́n fi ọmọ wọn síbẹ̀ tó fi ṣọba inú ìrìn àjò yìí kan náà ni Usman Dan Fodio ló kú sí but kó tó kú wọ́n ja ogun gan ní gbogbo àwọn sáìdì ilẹ̀ haúsá káàkiri tó yẹ pé wọ́n ti gbalẹ̀ ẹ̀rí báyẹn wọ́n wá tún dé wọ́n wá ń try láti ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ àwọn kan náà sọ pé ogun ò ja Yorùbá rí ẹjọ́ ẹnì kan gbẹ́nu ń bẹ̀ nítorí ẹni tó sọ ìtàn yìí ní nǹkan tó sọ ìyẹn sọ pé right o mi ò dẹ̀ lè sọ pé wrong nítorí ọ̀rọ̀ tó sọ tèmi fi gbàgbọ́ èmi á sọ fún yín tí n bá parí ètò ibẹ̀ ni wọ́n ti ń jagun yẹn lọ wọ́n á ń jábọ̀ wá sí ọwọ́ ìsàlẹ̀ ìkànnì wọn ló wá tún á sọ fún wọn pé àwọn kan mọ̀ tún wà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn náà wọ́n ní really okay báwo ni àwọn yẹn ṣe rí wọ́n ní níbẹ̀ yẹn o àwọn eléyìí ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ muslim rárá o pé ẹlẹ́bọ ni wọ́n nǹkan kan pé kò àwọn ọ̀rọ̀ bí wọ́n mọ nǹkan kan bẹ́ẹ̀ pé ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n ń ṣe wọ́n ṣàṣọ pé àwọn eléyìí ò mọ muslim wọn ni really okay ẹ lé wọn lọ ẹ jẹ nǹkan tí mo sọ fún yín ni pé ẹ ṣáà try kẹ bá ti débẹ̀ ẹ pa wọ́n ẹ pa ọba wọn kẹ dẹ̀ gba ilẹ̀ yẹn ẹ rí bí wọ́n ṣe tún ń jagun dé ilẹ̀ Yorùbá nìyẹn ibẹ̀ ni wọ́n ti fi ogun ja ọba Aláàfin ìyẹn Aláàfin Ọ̀yọ́ ṣe rí Ọ̀yọ́ tí a wà nísìn gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ mọ̀ fẹ́ tí máa mọ̀ gbọ́ tẹ́lẹ̀ ẹ̀ ká kún Ọ̀yọ́ tí a wà nísìn kò ń ṣe Ọ̀yọ́ tí a wà tẹ́lẹ̀ nìyẹn o ibi kan ti kógun jà wá gangan ní Ọ̀yọ́ empire ìgbà tí wọ́n dé Ọ̀yọ́ empire yẹn àwọn Haúsá lé wa pa wọ́n lé wa pa tó jẹ́ pé ṣe mọ̀ pé agitator kan báwo lẹ́yìn olóyìnbó yẹn sọ ajìjàngbara kan sọ tí wọ́n ń pè ní Dara talk show ó sọ pé òun ríbi tí ọba tá a dé ọba ti sọnù tó ẹ má jẹ́ tàn yín gbà táwọn Haúsá yẹn wá adé ọba sọnù èmi kọ́ mo kọ́ o nítorí nísìn lẹ́tọ́ wọn máa sọ̀rọ̀ nísìn pé ó ń bú ọba àbí kò bú ọba èmi kọ́ mo kọ́ o bẹ́ẹ̀ náà ṣe kọ́ nìyẹn o pé wọ́n lé ọba tó fi di pé adé ọba sọnù ẹ̀rí báyẹn sìn ìgbà tán máa lé ọba kò ní Ọ̀yọ́ empire wa tí gbogbo yẹn mọ̀ ní Ọ̀yọ́ empire tá a máa ń gbọ́ tẹ́lẹ̀ tí ó wá sá ìgbà tó wá sá ibẹ̀ ló ti sá lọ sí Òṣogbo tí wọ́n ti sá lọ ibi tán máa ti sá lọ bẹ̀ kò pẹ́ báyìí ni wọ́n á reinforce padà ìdí ni pé tí wọ́n bá ń dọpọ́ kò kó wa ó lè má kó wa lẹ́rú but ogun jà wá ẹ̀rí báyẹn sìn ibẹ̀ ni Yorùbá wá reinforce padà ìgbà tí Yorùbá reinforce padà ńkọ́ wọ́n lé àwọn Fúlàní wọ́n lé wọn pa ìgbà tán máa lé wọn pa ńkọ́ ni wọ́n fi wá mú Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ dúró sí etí bọ́dà Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn òun náà ń pè ní Ìlọrin lónìí ibi Ìlọrin yẹn ó dà pé bọ́dà ni fún ibi tán ti lé wọn pa tí òfin ní lè wọ ìgboro wá wọ́n á ní kí òun dúró síbẹ̀ nítorí jagunjagun ní Ààrẹ Ọ̀nà Kakanfò
ọba Ọ̀yọ́ dẹ̀ ló máa ń fi ààrẹ jẹ nítorí ààrẹ ló ń ṣiṣẹ́ fún, ẹ rí báyẹn ńsìn. Ìgbà tó wá fi síbẹ̀ pé kó máa ṣọ́ ibẹ̀, ibi tó ti ń ṣọ́ kò sí wàhálà mọ́, ṣẹ rí báyẹn. Ìgbà táwọn wá rí pé àwọn guys yìí ti gbọ́n ṣá, bọ́n ṣe tún jagun lọ nìyẹn nítorí gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí Usman Dan Fodio tó sọ fún àwọn ẹmẹ̀wà ẹ̀, ó ń sọ fún wọn pé gbogbo ibi tán bá dé kán máa pa àwọn ọba wọn, kán máa fi ara wọn síbẹ̀ kó máa jọba, kán máa gbalẹ̀ yẹn lọ. Ìgbà tó wá di ijọ́ kan tí wọ́n wá jàjà yẹn, ibi tán tí Yorùbá lé wọn pa, àwọn náà tún jàjà lọ sọ́nà ilẹ̀ Haúsá ibòmíì nítorí ìlú pọ̀ rẹpẹtẹ. Ibi tán sà tí ń jà lọ lẹ̀mí tiẹ̀ náà tún bọ́ ní Dan Fodio lẹ̀mí ẹ̀ bọ́ sí. Ló wá fi fún ọmọ ẹ̀ Sultan Bello ni ọmọ yẹn, ìkan náà ọmọ ẹ̀, ó wá sọ fún pé wá sórí Kùránì yìí pé ibi tí wọ́n sọ yẹn ni kó o máa mórí lé, pé omi kan dẹ̀ wà níwájú, kó o lọ try kó o mú Kùránì yìí kó o lọ fi bury ẹ̀ sí orí omi ní ọ̀hún yẹn. Tá bá ti rí pé tí ọ̀nà Kùránì bá fi lè débẹ̀, a máa conquer wọn. Ẹ wá rí báyẹn. Ẹ wo nǹkan tẹ́ni yìí kọ tipẹ́tipẹ́, ìtàn tó ti pẹ́ lẹ́ni yìí kọ yìí. Wọ́n wá ń bá kinní yẹn lọ. Ìgbà tí wọn ò wá rọ́nà Yorùbá wọ̀ mọ́, tí wọn ò rí ìrìnàjò wọn táwọn believe pó máa gbà wọ́n ní ọdún kan ńsìn, ó wá ń gbà wọ́n ní almost 40 years or 60 years tí wọn ò rò bóyá máa tó bẹ́ẹ̀. Ìgbà táwọn ti wá rí pé àwọn ò rọ́nà lọ, wọ́n wá mú ìrìnàjò yẹn ní jẹ́jẹ́. Wọ́n tún wá kọjá ìyè ara wọn ńsìn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé wọ́n ń jà káàkiri, ibẹ̀ ni wọ́n ti tún wá ń jà sọ́nà ọwọ́ ọ̀tún. Wọ́n fi wá lọ bá àwọn ibì kan tí wọ́n ń pè ní Borno Empire. Ẹ rí, ìgbà tán máa rí Borno Empire, ẹ rí báyẹn ńsìn, wọ́n wá débẹ̀, àwọn yẹn Muslim ni wọ́n. Bọ́n ṣe wá rí pé Muslim làwọn yẹn, ẹ rí báyẹn. Àwọn sọ pé kí lẹ gbé wá, ní Muslim wọ́n ní àwa ti gbẹ̀sìn tipẹ́. Really? Okay. Muslim làwa náà àmọ́ but ẹ̀sìn tíyín àgbà. Wọ́n wá fẹ́ máa fagídí mú wọn. Ìgbà tán ti rí pé àwọn yẹn ti mọ ẹ̀sìn, wọ́n fẹ́ fi agídí tiwọn nítorí àwọn ẹ̀sìn kọ́ ni wọ́n gbé wá. Ẹ get it báyẹn ńsìn. Àwọn ń bá invade wa ni, wọ́n fẹ́ invade ìlú ni, kán gba ìlú mọ́ yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin olóyìnbó ṣe sọ. Ìgbà tán máa débẹ̀ báwọn ṣe rí pé àwọn eléyìí wọn ò ṣe ń kékeré o, báwọn eléyìí ṣe try. Tẹ́ bá dẹ̀ rí Borno Empire yẹn, empire tó tóbi náà níbi ti Yorùbá ni tiwọn náà. Báwọn ṣe send àwọn delegate lọ sí Sudan, Egypt, tó jẹ́ pé nítorí many wọn náà bóyá ibẹ̀ gangan ni wọ́n ti wá, tó jẹ́ àbí àwọn tán jẹ́ pé wọ́n jọ ń ṣe, tán jẹ́ backup wọn, bí wọ́n ṣe wá nìyẹn, bí wọ́n ṣe send àwọn ọmọ ogun wá nìyẹn. Ìgbà tán máa send àwọn ọmọ ogun wá ní bí ètò ṣe ń lọ, wọ́n send àwọn ọmọ ogun wá, wọ́n bá lé Fúlàní pa. Fúlàní ò bá rẹ́nu mú ńbẹ̀. Ìyẹn ló fi fà á ló fi di pé ẹ rí i pé ibẹ̀ yẹn nìkan ni Haúsá nìkan ti ń jẹ ọba ní gbogbo ilẹ̀ táwa Yorùbá ń pè ní ilẹ̀ Haúsá. Ibẹ̀ nìkan ni wọ́n ti ń jẹ ọba. Kò síbòmíì mọ́. Ṣé rí gbogbo àwọn ọba yòókù tẹ́ ń rí yẹn, Fúlàní ni wọ́n ti pa gbogbo ọba wọn. Ẹni yìí tún sọ pé tó bá dàbí irọ́, ẹ lọ wá Haúsá kan kó sọ pé ọmọ ọba lòun. Ẹ lè rí. Tó bá dàbí irọ́, ẹ wá ọmọ Haúsá kan jáde kó sọ pé òun ọmọ ọba lòun o. Ẹ lè rí nítorí òun bí nǹkan tí kinní sọ fún wọn nìyẹn, Usman Dan Fodio. Ó ní kí wọ́n pa any fucking body. Kán pa, tán bá dẹ̀ ti pa, kán fi ara wọn rọ́pò ibẹ̀, kán jẹ́ position yẹn níbẹ̀. Nǹkan tán dẹ̀ ń ṣe nìyẹn. But ìgbà tán dé Borno gẹ́gẹ́ bí ìtàn tí mò ń sọ fún yín lọ, wọn ò rí lé wọ̀. Àwọn yẹn béèrè fún backup láti Egypt, Sudan, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó fi di pé wọ́n lé Haúsá jìnnà. Nígbà náà lọ́hùn ló fi dàbí pé ẹ rí i pé nílẹ̀ Borno, Haúsá ni ó ń jọba. Àbí kó jẹ́ lédè míì, a mọ̀ bóyá ó ti mọ̀ pé Yorùbá àmọ́ gbogbo wọn pọ̀ but kò ń ṣe Fúlàní ló ń jọba ńbẹ̀.
gbogbo àwọn yòókù Fúlàní ni wọ́n, ibẹ̀ yẹn nìkan làwọn ò gbà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń sọ fún yín pé àwọn wo ló ta Yorùbá sí oko ẹrú, ibẹ̀ gan-an la wá dé yìí, ibẹ̀ gan la dé yìí. Ṣé wá rí ìgbà tí a lé wọn pa, tí Aláàfin fi Ààrẹ Ọ̀nà Kakanfò sí ojúde, ibẹ̀ làwọn àwọn Fúlàní ti wá rí i pé ó dà pé àwọn ti fail, wọ́n bá tún wá gbé another strategy dé, wọ́n tún gbé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí dé pé tó wá dà pé kinní ni, nítorí wọ́n fẹ́ complete, wọ́n fẹ́ mú ìmúṣẹ bàbá wọn ṣẹ, ìyẹn Usman Dan Fodio, wọ́n fẹ́ mú ṣẹ nítorí ó ní ká gbà mọ́ wọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà ní ká wá. Ẹ rí i, ó dẹ̀ sì wà lórí wọn, ẹ̀yin náà wo àtọdún yẹn láti 17th century ló ti wà lórí wọn pé a máa gba ilẹ̀ yìí mọ́ àwọn ẹ̀dá yìí lọ́wọ́ ni. Ẹ rí i bó ṣe di pé wọ́n ń wọnú ìlú wa dẹ̀dẹ̀ ni àwọn tó ti gba gbogbo ilẹ̀ Kánò yẹn tán gba àwọn gbogbo ẹ̀ Kànúrì àbíbo ni wọ́n ṣáà gba gbogbo ẹ̀ káàkiri ńbẹ̀, ọlá pé Muslim yìí náà fi gba gbogbo ibẹ̀. Ẹ rí i, ìgbà tán wá gbà tán wá di pé kinní wọ́n wọnú wá dẹ̀dẹ̀, wọ́n wá rán wọn wá sọ́wọ́ ìsàlẹ̀, kán wá rán wọn wá sọ́dọ̀ ilẹ̀ Yorùbá, nǹkan bẹ́ẹ̀, kán wá mú wọn lọ́rẹ̀ẹ́. But gẹ́gẹ́ bí inú wa tó dáa àti pé bọ́lọ́run ṣe dá wa ní bóyá ni kí n pè é, la wá ń gbà wọ́n wọlé àti ibẹ̀ lọ, wọ́n ń gbà wọ́n wọlé, wọ́n wọlé sí Ààrẹ Ọ̀nà Kakanfò lára ní bọ́dà ńbẹ̀, ibi tí wọ́n fi ohun tán fi jẹ kinní, wọ́n wọlé sí lára, ó yá àti ibẹ̀ lọ àjòjì náà ó wọlé, wọ́n ṣe nǹkan, wàhálà ṣẹlẹ̀, ó ń support àjòjì yẹn pé àjòjì lẹ́ni yìí náà, ẹ lè mọ treat ẹ̀ báyìí, but blame ẹ̀, ọlá pé ìwà ẹ̀ dáa ni, but láyé táwa wà yìí, ẹni tó bá ti ń rí bẹ́ẹ̀, agọ̀ ná máa ń pè é. Báwo ni wàá ṣe support àjòjì tó fi èèyàn tiẹ̀ lẹ̀? Ẹ get it? Nǹkan tó fà á tí wọ́n fi rí ààrẹ wọ̀ nìyẹn. Ìgbà tán ṣáà rí ààrẹ wọ̀, ibẹ̀ ló ti di pé wọ́n dọ̀rẹ́. Ẹ mọ̀ tẹ́ bá ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ẹ ti dọ̀rẹ́ náà ni, ìgbà yẹn náà mọ̀ gbà ẹ́ mọ̀ràn, nǹkan bẹ́ẹ̀ ló fi di pé ààrẹ náà gbà ṣé àwọn ọmọ ogun ẹ nìyí, a lè fún ẹ ní díẹ̀ ńbẹ̀, mo lè bẹ́ẹ̀ wá àwọn ọmọ ogun, nítorí mo rí i pé òun máa ń káàkiri jagunjagun ni ẹ́, òun ò dẹ̀ mọ mission tó bá wá. Bóun ṣe wò ó, inú ẹ̀ lòun fi rò ó bẹ́ẹ̀. Ẹ get it? Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tí kinní yẹn fi wá di wàhálà sí wa lọ́rùn, tí mo fi ń sọ pé àwọn wo ló ka Yorùbá sí oko ẹrú. Kò pẹ́, ibẹ̀ ni wàhálà yìí ṣe wá ń lọ, ló ń lọ, ṣáàjọ ń ṣe é, àwọn yẹn wọ́n ń wọ́nà àlùmọ̀kọ́rọ́ láti wọlé. But Yorùbá, ibi tó jẹ́ ká ti jí tà jí, ibẹ̀ ni Aláàfin ìgbà náà lọ́hùn, ó rí i pé agbára tó wà ní ọwọ́ ààrẹ ńsìn ó ti ń ju agbára lọ, kó má di pé ẹni yìí máa gbé agbára wá ńjọ́ kan, ó máa wá lé òun láàfin o, tí a fi wá gba agbára lọ́wọ́ òun. Ẹ rí i, ìgbà tó ń rò ó bẹ́ẹ̀, òun ló mọ bó ṣe ń rò ó, but nínú ìtàn yìí tán sọ ni pé wọ́n ní later gbogbo àwọn àgbààgbà tó wà ní àyíká Aláàfin, wọ́n ti sọ pé ẹnìkan kan ò gbọdọ̀ kógun ja Ìwéré-Ilé ní ilẹ̀ Yorùbá ńbẹ̀. Aláàfin wá dìídì rán ààrẹ lọ sí Ìwéré-Ilé pé kó lọ kógun jà wọ́n ńbẹ̀, pé wọ́n ṣẹ̀ òun, yẹn wò pé wọn ò múṣà, nítorí gbogbo ibi tán bá ti ṣe Aláàfin àbí wọn ò múṣà kọ́lẹ̀ wá, ààrẹ ló máa ń lọbẹ̀. Nínú ìtàn yìí ni o, ẹ bá gbọ́ tàn yìí, ẹ mú èyí tó ń jòótọ́ ńbẹ̀, kẹ́yin náà dẹ̀ fi ojú inú wò. Ẹni náà tó kọ ó right ni, ó wrong ni, but nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí, ẹ̀yin náà á mọ òótọ́ ọ̀rọ̀, nítorí kò sí ní bẹ́ẹ̀ bọ́n ṣe sọ, wọ́n ní tẹ́ bá ń sọ̀rọ̀ ọlọ́rọ̀, nínú kẹ́ ẹ fi kún àbí kó dín, bó ṣe rí nìyẹn. But ní ẹ̀yin tẹ́ ń bá mi lọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, kí ẹni tó bá gbọ́ náà, nǹkan tó bá ṣẹlẹ̀, ẹ comment síbẹ̀, kí ká lè mọ ibi tí ó bá rí, tó bá ṣe sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ, later ni wọ́n wá rí i pé nínú
ìlú yẹn ìgbà tí gbogbo Yorùbá máa ṣe ìpinnu náà máa ṣèpinnu pé ẹ mọ́ ta ẹrú mọ́. Nínú ìtàn náà wọ́n wá ń sọ pé Aláàfin tó jẹ yìí ìgbà tó wà lọ́dọ̀ọ́ ó lọ ta ẹrú àbó lọ ra ẹrú ní Ìwérelé yìí. Ìgbà tó máa lọ rà á ńbẹ̀, ọba ibẹ̀ ó wá mú un. Ẹni tó bá dẹ̀ ta ẹrú àbí tó rẹrú ńgbà náà wọ́n máa bẹ́ lóró ni. Ìgbà tán wá mú wọn ńsìnyí, wọ́n wá sọ pé ọmọ ta nìwọ? Òun o, ọmọ kò ń ṣọmọ tó lórúkọ bí èmi báyìí náà tá mọ̀ ìyá mi tá mọ̀ràn mi rí. Wọ́n wá ní ìwọ ńkọ́? Ó ní ọmọ Aláàfin Ọ̀yọ́ lòun. Ìwọ ṣé bàbá ò sọ fún ẹ pé wọ́n ní kán mọ̀mọ́ ṣe a ti sọ pé kán mọ̀ ṣe kinní yìí mọ́ ni nǹkan bẹ́ẹ̀ tá dẹ̀ ti gbé òfin sí i. Ó bá ń wò bí ẹni tó wà ńbẹ̀ ó bá ní kí wọ́n lọ bẹ́ orí ọmọ tí ò lénìyàn. Èyí ọmọ Aláàfin tó yẹ kán bẹ́ orí tiẹ̀ náà nígbà náà wọn ò bẹ́ orí tiẹ̀. Ọba yẹn wá ní kí wọ́n fún un ní ẹgba kí wọ́n lù ú. Tán bá lù ú tán kán fi í lẹ̀. Wọ́n wá fi í lẹ̀ tán ńjọ́ náà lọ́hùn-ún tó padà. Òun náà ló wá ọmọdé máa dàgbà náà ni. Ó wá di àgbà tán ńsìnyí, ó wá dorí ọba. Ó wá rántí pé wọ́n fìyà jẹ òun nígbà tóun wà ní kékeré ló fi rán ààrẹ lọ síbẹ̀. Ìgbà tó dẹ̀ rán ààrẹ lọ síbẹ̀ ni ó dẹ̀ ti mọ̀ pé ibi tí ààrẹ bá lọ tó bá ṣígun lọ tí ò bá bọ̀, táàrẹ náà bá dé wọ́n láti para ẹ̀ ni, ààrẹ ní láti kú ni. Ìgbà ààrẹ ò dẹ̀ mọ̀, ààrẹ ṣáà ṣígun lọbẹ̀. Ara àwọn tó ti ṣẹ̀ mọ̀, ààrẹ nìkan dẹ̀ kọ́ ló ń ṣígun. Ara àwọn ọmọ ogun náà wà káàkiri tán máa tẹ̀lé ààrẹ lọ. Ná bá sọ pé ibi Ìwérelé la dé yìí, ó ní Ìwérelé náà ni ibẹ̀ là ń lọ. Ó ní really? Ìwérelé là ń lọ báwo? Ààrẹ kí lẹ̀ tún ń sọ yìí? Ṣé ẹ mọ̀ pé ẹnìkan ò gbọdọ̀ ṣígun ba Ìwérelé ni? Nǹkan bẹ́ẹ̀. Báàrẹ sọ pé àṣígun bá wọ́n ṣe nǹkan báyìí ni a dẹ̀ máa ń láti gbórí ọba wọn lọ sáàfin náà. Èèwọ̀ bọ́n ṣe sọ fún un nìyẹn. Ó wá rò pé really? Ìgbà tí nǹkan Aláàfin fẹ́ pa òun ni bí ó ṣe di pé àwọn ọmọ ìjọ sọ pé tòótọ́ ni ó dà pé ó fẹ́ pa yín ni o. Wọ́n ṣe sọ pé okay, ìkan nínú àwọn ọmọ ogun kán máa tètè lọlé báyìí ńsìnyí kán lọ sọ fún Aláàfin pé táwọn bá dé bá a níbẹ̀ wàhálà ni o pé kó lọ ṣí igbá. Ibẹ̀ ni wàhálà Yorùbá ti ń bẹ̀rẹ̀. Ẹ rí i. Ìgbà tí ó wá padà lọ ṣí igbá kán tó dé ó mọ̀ pé ẹni tó ní kóun ṣí igbá tó bá dé ó mọ̀ pé jagunjagun ni. Although òun lọ̀gá ẹ̀ but ó mọ̀ pé nípa pé ká jagun àbí kọ́wọ́ ìjà ṣẹlẹ̀ kò ń ṣọ̀gá mọ́. Ìyẹn máa mú un lẹ́ẹ̀kan sí méjì ni. Nítorí ẹ̀ ó dẹ̀ ti mọ̀ pé tó bá dé báyìí ńsìnyí wàhálà ni á padà pa òun náà ni. Òun wá lọ ńsìnyí, ó wá lọ sórí àpáta lọ gégùn fún gbogbo ọmọ Yorùbá pé ìmọ̀ wa ò ní ṣe ọ̀kan. Ẹ rí i báyìí ńsìnyí. Òun ni gbogbo ọ̀rọ̀ táwọn many people máa ń sọ pé Awólẹ̀ ó ṣépè, ó ṣe gbá, ó ṣàwo, nǹkan bẹ́ẹ̀. Àwọn tí ò mọ̀ náà a wá mọ̀ bóyá àwọn ni wọ́n mọ̀ bóyá àwọn ni wọn ò mọ̀. Wọ́n á máa sọ pé Àfọ̀njá dalẹ̀, ó ṣe gbá. Ẹ rí i. But nínú ìtàn yìí ńsìnyí, ẹni yìí ló rán Àfọ̀njá lọ sí ibi tí ò yẹ kó rán lọ tó dẹ̀ mọ̀ pé ibi tó rán lọ yẹn kò yẹ kó kógun lọ jabẹ̀. Mo fẹ́ kí ẹ wá judge ẹ̀ nísìnyí. Àwọn wo ló da ilẹ̀ Yorùbá? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà wá ṣe ń lọ, ìgbà tó wá ń lọ bẹ́ẹ̀ tán padà síbẹ̀ tó yẹ kó ṣígbá ó ti ṣe kinní ó ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Ẹ rí i. Ẹ wá wo mission yẹn tí ọba yẹn fi kú nígbà náà lọ́hùn-ún lẹ́yìn ìgbà tó ṣépè tán tó ṣépè fúnlẹ̀ Yorùbá pẹ́nu wa ò ní kó tó ṣépè tó ṣe everything tó para ẹ̀. Ẹ rí i. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ètò mo wá fẹ́ kẹ́ ẹ sọ fún mi nísìnyí. Ṣé bí àwọn tó jẹ lẹ́yìn ìgbà yẹn ṣé ẹ fẹ́ sọ fún mi pé ìtàn tá a sọ yìí wọn ò gbọ́ àbí wọn ò mọ̀ pé okay irú àwọn Fúlàní yìí wọ́n ti ń ṣe é bẹ́ẹ̀ wọ́n ti gba ibì kan tí wọ́n sọra wọn dọba ńbẹ̀. Wọ́n ti gba ibì kan tí wọ́n sọra wọn dọba ńbẹ̀. Wọ́n dẹ̀ ti lé Aláàfin wa kúrò ní Ọ̀yọ́ empire tí ó jẹ́ pé ó rìn dé Ìgbòho. Tán lé dé Ìgbòho. Ṣé wọ́n fẹ́ ní wọn ò gbọ́ ìtàn? Ẹ rí i.
ìyẹn lèmi sọ pé àwọn tó ta ilẹ̀ Yorùbá ibẹ̀ gan ni pírọ́blẹ̀mù kọ́kọ́ wà tó yẹ ká sọ́ọ̀fù ẹ̀ ká sọ́ọ̀fù pírọ́blẹ̀mù yẹn ká yanjú gbogbo wàhálà yìí ẹ̀rí báyẹn sìn ẹnìkan tó máa ń sọ ní bàbá lẹ́kìtì á sọ pé Aláàfin Ọ̀yọ́ ìran wọn ò ṣe Yorùbá láǹfààní ẹyọ kan rí ìgbà tẹ́mi náà wá wò ni pé ṣé bàbá yìí ṣé tòótọ́ ló ń sọ ni àbí tẹmọ̀ pé téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn gbà ni èèyàn lè sọ nǹkan tó wù ẹ̀rí báyẹn lèmi náà wá wò báyìí ìtàn tí mo wá kà yìí náà ó tún wá fi hàn pé bàbá yẹn gan ó rí débì kan nìyẹn nítorí mo mọ̀ pé ìtàn tèmi ń sọ yìí kọ́ ni bàbá yẹn máa kà bàbá yẹn dà pé òun náà rí débì kan nìyẹn tẹ́ bá dẹ̀ wò dáadáa nítòótọ́ àwọn kan máa sọ pé ogun ọjà Yorùbá ok báwo ni Ìgbòho Sunday Ìgbòho ẹ má jẹ́ n sọ pé Ìgbòho nítorí èmi ka Sunday kún gbogbo Ìgbòho òun ni ìlú Ìgbòho nítorí òun la mọ̀ ló gbórúkọ Ìgbòho lọ báwo ló ṣe máa ń kira ẹ̀ pé ládé Aláàfin ò ládé adé aládìíkún la gbà fún Aláàfin ó dàbí pé mo rò bí ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí mò ń sọ yẹn bọ̀ tẹ́ ẹ bá gẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ bá dàjẹ́sì ọ̀rọ̀ yẹn fúnra yín mo mọ̀ pé ẹ máa mọ ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ nítorí èmi náà gbóríkì yẹn rí gbogbo yín tẹ́ bá dẹ̀ rí Sunday Igboho kò jọ ọmọ ọba ẹ lè mọ̀ pọ̀ ọmọ ọba ni Sunday Igboho lẹ mọ̀ bọ̀tì ìgbà tó máa kira ẹ̀ oríkì náà máa fi mọ ìdílé tó ti wá kódà kó mọ̀ jẹ́ pé Adélabú Adédìbú Adékìnní kan Adégòkè Adédìran kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kó mọ̀ jẹ́ orúkọ adé oríkì náà máa fi mọ pé ilé ọba lẹ́nu yìí ti wá oríkì náà ló wá ń sọ pé ládé Aláàfin ò ládé adé aládìíkún la gbà fáláàfin ṣé àwa tá a pè lódìdí Ọ̀yọ́ empire tí wọ́n sọ pé Ọ̀yọ́ empire ń gbà yẹn àwọn ò tí ì dáyé bàbá mi ò tí ì dáyé bàbá mi ò tí ì dáyé bọ̀tì tí wọ́n sọ pé empire ìdúró bá pè empire ṣé wọn ò ládé tó fi wá di pé Ìgbòho lẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ìlú kékeré lẹ wá gba adé rẹ̀ fún odidi Aláàfin tó jẹ́ gbogbo odidi Ọ̀yọ́ empire ẹ̀rí gẹ́gẹ́ bí ìtàn tí mo tún wá ń sọ lọ yìí náà tẹ́ bá tún wá wò kí bàbá wa Ọọ̀ni tó ti lọ ní o kọ́lọ́n bá fi orí jì wọ́n kò ń ṣe bàbá wa tí ó wà ń bẹ̀ sìn òun náà sọ nínú interview kan mọ̀ tẹ́ bá lè lọ wádìí interview yẹn ẹ máa gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ó sọ fún Aláàfin pé ibi tí Aláàfin wà yẹn ibẹ̀ kọ́ láàyè ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ bó ṣe sọ mọ́ bọ̀tì tẹ́ bá lọ wá ẹ máa gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ yìí ẹ rí báyẹn nítorí ẹ̀ ibi tí èmi náà wá rí sínsìn ni pé àwọn tó ń fa Yorùbá sẹ́yìn òun ni àwọn olórí wa ká mọ́ ń fọ̀rọ̀ gùn àwọn olórí wa àwọn wo ni àwọn olórí wa èmi ò ní mú gọ́vnà èmi ò ní mú pírẹ́sídẹ́ǹtì èmi ò ní mú sínétọ̀ kò sí èyí tó kàn mí ilẹ̀ Yorùbá lèmi mo dẹ̀ wà nílẹ̀ Yorùbá tèmi mo dẹ̀ respect àwọn bàbá tèmi ohun àwọn tí màá ń blame èmi ò mọ ẹ̀yin o àwọn náà ni Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin of Ọ̀yọ́ àwọn bàbá wa méjì nìyẹn ṣé mọ̀ pé gbogbo àwọn ọba yòókù under wọn náà wà èmi tẹ́ ń wò yìí ọmọ ọba ni mí mo lè mọ̀ jẹ́ Adékìnní kan ẹ̀yin náà lẹ́mu sọ pé baálẹ̀ àti ọba òun báyàn dù èmi ò wá ń ṣe ọmọ baálẹ̀ ọmọ ọba ni mí ẹni tó bá rí mi kó lọ wádìí àwa lọmọ ọba àgbàjà ẹ̀rí èmi ò fẹ́ mọ̀ àwọn ò ń ṣe ọba politician nísìnyí tán ṣẹ̀ṣẹ̀ gbé ọba lé lórí ẹgẹ́ tẹ̀ báyẹn sìn àwa ọmọ ọba ni wá láti ọjọ́ tó ti pẹ́ ẹ̀rí báyẹn sìn a lè mọ́ rìn nílànà ọba ẹ̀rí báyẹn sìn ọba lọba ń jẹ́ but àwọn ọba tí ó jẹ́ olórí àwọn ọba tó kù tá a máa sọ gbogbo àwọn ọba yẹn náà mo blame o àtàwọn ọba tèmi náà tí mò ń sọ yìí náà I blame all of them lọ́dọ̀ tèmi o èmi ò bú anybody but nǹkan tèmi fi blame wọn ni pé àwọn náà pa òwe wọ́n ní pé ọmọ ni ò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíràn ẹ̀rí báyẹn sìn ẹ̀rí wọ́n dẹ̀ sọ pé àwọn náà tó máa ń sọ pé ṣé ikú tó pa ẹlẹ́dìyẹ ṣó ó tún jẹ́ kó padà tún pa eléwúrẹ́
ẹ rí àwọn òfin tán wá ń fún wa yìí ńsìn àwọn gan ni mo rí pé wọn ò mú un lò. Brọ́dà mi kan àbẹ́gbọ́n mi àbọ́ ẹgbẹ́ mi báyìí ni n mọ éèjì ẹ̀ but ó kọrin kan, orin ni gbogbo wa à ń believe pé à ń gbọ́. Orin tá a dẹ̀ ń gbọ́ yẹn a à wo òótọ́ ọ̀rọ̀ ibẹ̀. Ó ní pé tí ẹnu àwọn ọba ò bá ti kò, ẹnu Yorùbá ò lè kò. Ẹ má fún ọ̀tá lọ́rọ̀ sọ kán má baà gbàṣẹ̀ṣe lọ́wọ́ wa torí kinní kan ná fi ṣe kinní kan. Yorùbá ẹ má sùn o, ẹ tí ń sùn o, ẹ jọ̀wọ́ ẹ má sùn o. Ẹ rí báyẹn ńsìn. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn is very important nítorí àwa ò ká kún. Àwọn ọba wọ̀nyí tọ́rọ̀ wọn ò bá ti kò, àárín wa ò lè tò. Ìyẹn mo sọ pé àwọn wo ló ta Yorùbá sóko ẹrú? Àwọn ọba yìí ló ta Yorùbá sóko ẹrú. Àwọn ọba wọ̀nyí number one Ọ̀yọ́ Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ nítorí àwọn lolórí wa, àwọn náà ká wa sóko ẹrú. Ẹ má bínú tí n bá sọ ẹ̀yin náà n fẹ́ kẹ́ bínú sí mi, èmi ọmọ yín ni but mo fẹ́ kẹ́ digest yẹn. Tẹ́yin bá ń bára yín jà báwo láàrin wa ṣe fẹ́ tò? Ẹ̀yin lẹ tà wá now, lẹ tà wá sóko ẹrú. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn now. Ẹ̀yin lẹ tà wá sóko ẹrú. Ẹ rí nínú ìtàn tí mo wá ń sọ yìí, ẹ ṣé ẹ fẹ́ sọ fún mi pé bí bàbá wa Ọ̀yọ́ Aláàfin bọ́n ṣe máa ń sọ ìtàn tó wọ́n fẹ́ sọ pé àwọn ò rí ìtàn yìí rí àbí wọn ò gbọ́ ìtàn yìí rí pé Fúlàní ní mission. Ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò gbọ́ rí? Kò possible now nítorí ìwé yìí tí mo kà fún yín yìí ńsìn mi ò tíì dáyé tí wọ́n ti ń sọ̀tàn yẹn bọ̀. Ẹ rí báyẹn ńsìn wọ́n ti máa gbọ́. Bàbá Aláàfin mọ many ìtàn. Ó ti Ọọ̀ni of Ifẹ̀ tó kú síwájú ó mọ ìtàn náà. Wọn ò gbọdọ̀ láwọn ò gbọ́ gbogbo kiní yẹn rí. Kí ló dé tí wọn ò fi mọ̀ sọ kán tackle gbogbo àwọn ẹ̀dá yìí? Ẹ rí báyẹn ńsìn. Ọọ̀ni tó ṣẹ̀ débẹ̀ ńsìn ní bàbá mi ò ì bá o, Ọọ̀ni of Ifẹ̀ bàbá. Mo ṣèbà yín o. Mo ṣèbà bàbá Aláàfin o. Ọmọ tí kò gbọdọ̀ pa. Mo ṣèbà yín o. Kí ló dé ṣé wọ́n fẹ́ lọ pé àwọn ò mọ̀ ìtàn yìí rí? Ṣèbí bàbá Ọọ̀ni of Ifẹ̀ máa ń sọ àwọn ìtàn fún wa. Ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò gbọ́ ìtàn yìí rí? Tó fi wá jẹ́ pé àwọn náà ni wọ́n wá ń gbàbọ̀dè fún wa. Àwọn náà ń fi séríkí jẹ nínú ìlú wọn. Wọ́n wá ń sọ pé ṣé àwọn Fúlàní ń pààyàn ńsìn wọn ò tún lè sọ̀rọ̀. Kí lẹ wá ń sọ? Ẹ̀yin kan á ní wọ́n ń bọ́ba. Wọn ò bọ́ba now. Ṣé téèyàn bá sọ reality fún ọba pé nǹkan ọba bàbá tó bí mi tó bá wà láyé tó bá ṣe ohun tí ò dáa máa sọ pé bàbá nǹkan tẹ̀ ń ṣe yìí ò wá pa. Èèyàn á sọ fún un now. Bàbá dẹ̀ máa mọ̀ pé nǹkan tóun ń ṣe ọmọ yìí right o. Tó bá jẹ́ bàbá tó fẹ́ change, bàbá tí ò fẹ́ change kò sí irọ́ ńbẹ̀, kò ní gbà. Á máa wò ó pé ọmọ burúkú ni má ṣerú ẹ̀ fún kó ṣerú ẹ̀ ká wò. Ẹni tó bá ṣe dáadáa kọ́ mọ́ ṣerú ẹ̀ fún. Èmi á kàn fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ń bú ọba. Ẹ rí kò nídìí kẹ́ ẹ bọ́ba. Gbogbo ẹni tó bá ṣe dáadáa ẹ wá ẹ á máa ṣàdúrà fún un. Bó dẹ̀ jẹ́ ìdàkejì náà ni ìwọ ẹ̀ á máa ṣépè fún un. Kò nídìí. Èyí tá à ń ṣépè pé à ń ṣe kinní yẹn, èyí tán bá dẹ̀ ṣépè fún yín náà ẹ ní fi bínú ni. Tíwà yín bá da, èpè yẹn á di àdúrà. Nǹkan témi mọ̀ nìyẹn. Èyí tí ẹ bá gbọ́ yìí tó bá wù yẹn ṣépè fémi tí n bá sọ́ da àdúrà ló máa jẹ́ fún mi. Tó bá jẹ́ pé èmi náà bu yín láì da èpè yẹn kó ṣiṣẹ́ ẹ̀, kò sí wàhálà ńbẹ̀, kò sí. Gbogbo ẹ̀ náà la máa jọ yanjú lọ́dọ̀ Ọlọ́run. But nǹkan témi fẹ́ kí everybody mọ̀ ni pé ẹ̀yin bàbá yìí ẹ̀yin lẹ tà wá sóko ẹrú. Nǹkan témi ń jáde wá sọ nìyẹn. Ẹ̀yin lẹ tà wá sóko ẹrú. Bó ṣe jẹ́ nìyẹn. Tiyín nìyẹn. Bó wù yín ẹ gbà, bó wù yín ẹ gbà. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share ọ̀rọ̀ yìí kó jáde dáadáa sí àwọn èèyàn wa káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí jáde. Mo bẹ̀ yín ni kó lè dé ọ̀dọ̀ àwọn Aláàfin of Ọ̀yọ́ àti Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kó dọ́dọ̀ wọn. Ẹ̀yin méjèèjì lẹ tà wá sí oko ẹrú.
àwọn kan pariwo Tinubu kinní kan tá mọ̀ Tinubu ọba iṣẹ́ Tinubu jọba ni àwọn ọba ẹ̀yin ọba táwa respect nìyẹn tẹ́ jẹ́ bàbá wa nìyẹn náà ipò Tinubu dìmú ipò olódìmú ṣèbí politician ló gbé wá tẹ́yin bá ṣe ẹ̀tọ́ yín ni ẹ̀yin ló yẹ kẹ́ control Tinubu nítorí mọ̀ pé Ọ̀yọ́ bàbá Ọ̀yọ́ Aláàfin ju Tinubu lọ náà wọ́n ṣé wọ́n lè bá sọ̀rọ̀ kó gbọ́ ni Ọọ̀ni of Ifẹ̀ ju Tinubu lọ náà àga yẹn làwa ń sọ kò ń ṣe ẹni tó wà lórí oyè nítorí ẹ̀ ni náà Tinubu kọ́ ni problem ẹ̀yin lèmi máa kà ń kún problem ẹ̀yin lẹ́ta wa àìpẹ́sẹ̀ yín ni bàbá Tinubu ló ń tẹ̀lé ìgbà tẹ́ bá ti tà wá àwa wí tá ìwé ń sìn wọ́n ń pààyàn káàkiri ẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ń sìn wọ́n dẹ̀ ń lé àwọn ọmọ yín pa ẹ wá ń wò wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ sọ pé ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíìdì lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlẹ́mí náà ẹ̀yin náà lẹ tún pòwe ẹ̀yin yìí òwe yìí náà ṣáá ni ẹ̀yin tẹ̀dẹ̀ pòwe yìí náà lẹ tẹ̀lé òwe yìí lẹ́yìn sọ pé ẹ̀yin lẹ́ ń sọ pé torí ìwéré ilé la ṣe ní tìta ok ṣé wá tẹ̀lé òwe gbogbo òwe tẹ̀ fún wa yìí tẹ̀lé náà tẹ̀lé ìyẹn lèmi fi sọ èmi ò dẹ̀ háìdì ojú mi láì sọ ojú mi rèé ọmọọba àgbàjà ni mí ìgbàjà ní Kwara State ọmọọba àgbàjà ni mí ẹ lọ wádìí gbogbo tẹ bá wádìí gbogbo yẹn ṣe pẹ tàṣẹ lá ọ̀rọ̀ tó jẹ káwọn tèmi gbọ́ lèmi ti sọ yìí mo dẹ̀ mọ̀ pé èmi ò bu yín bàbá mi lẹ jẹ́ but ẹ ṣàtúnṣe yìí kọjọ́ tó pẹ́ kọjọ́ tó lọ nítorí ẹ̀yin náà mọ̀ ẹni tó ti kú bàbá tèmi kú ń sìn mo sì mọ̀ ń ké kúlà láò fún tó wáyé pọ̀ ṣàbúrú ni kúlà láò yẹn ti sọnù ti pẹ́ kò sí wàhálà kò sí kankan ó ti sọnù ti pẹ́ sí mi àmọ́ ó ṣe ẹ̀tọ́ ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn tó tún ṣoore fún inú ẹbí náà wọ́n á sì mọ ṣàdúrà fún gbogbo ibi tí wọ́n bá lọ wọ́n á sì mọ ẹ bá ń ṣàdúrà fún bàbá lágbájá ẹ bá ń ṣàdúrà fún bàbá lágbájá bó ṣe jẹ́ nìyẹn èyí táwa ń sọ yá àfi bú yín o bàbá Aláàfin èmi ò fi bú yín o èmi fi ń sọ fún yín ni kí ẹ bá wá àtúnṣe ṣe sí ẹjọ́ ẹ gbà á kò lóko ẹrú yìí Fúlàní fẹ́ gba ẹlẹ̀ mọ́ yín lọ́wọ́ ni tí Fúlàní ní bá dẹ̀ ti rí yín pa ẹ ti mọ̀ pé we are nothing ó máa gba orí ìjókòó yẹn ni á dẹ̀ gbá àwọn ọmọ tiẹ̀ sí ìran yín kó mọ̀ di ìran kíran o ìyẹn lèmi ń sọ gẹ́gẹ́ bí àwọn òwe tí mo sọ pé òwe lẹ fi ń pa wá mọ́ sọ̀rọ̀ ságbà mọ́ ṣe kinní kan òun lẹ fi ń pa wá bóyá tẹ bá gbà fún wa ká mọ̀ sọ̀rọ̀ sí yín ni bóyá ẹ̀yin náà ẹ ti máa já ti pẹ́ ẹ máa rí pé àwọn ọmọ mi ní sọ̀rọ̀ kí n gbọ́ tiwọn ẹ̀yin àgbàlagbà yìí náà lẹ́dí ń pòwe ẹ sọ pé tó bá rí àgbàlagbà lọ́nà tó ń ru kinní kan bọ̀ lọ́nà ó wá fọ̀rọ̀ lọ ṣé o mọ̀ bóyá ó ti forí gbálẹ̀ rí ni ẹ̀yin náà lẹ́ ń sọ gbogbo òwe tẹ̀dẹ̀ ń ṣe yìí náà lẹ́ fọ́lò awítà ìwé ń sìn ẹ sọ pé torí ìwéré ilé la fi ní tìta ẹ ń jẹ ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn àwọn ọmọ yín ń jà ń sìn ní Nàìjà lábúrọ̀dù everywhere wọ́n ń jà pé no àwọn ẹ̀dá yìí fẹ́ mọ ṣíìtì yín ni politician rọ́ọ̀bù yín ni tún sọ̀pọ́ọ̀tì wọn ṣé bó tẹ̀ jẹ́ pé ẹ fẹ́ sọ̀pọ́ọ̀tì wọn ó jẹ́ kẹ́ ẹ lè rántí pé kẹ́ ẹ fi wá ṣe wèrè ilé náà ó jẹ́ kẹ́ ẹ fi wá ṣe wèrè ilé irú èmi báyìí ẹ sọ pé wèrè ilé ni mi accept Yèyé Dára talk show wèrè ilé Bàbá Lẹ́kìtì wèrè ilé Tẹ́ni ọmọ ológo wèrè ilé Kóìkí Media wèrè ilé Gbẹ̀du ìmọ̀ Gbàgede ìmọ̀ wèrè ilé Sunday Igboho àtàwọn brọ́dà ẹ̀ àwọn wọ́ríọ̀ ẹgbẹ́ wèrè ẹ sọ pé wèrè ilé Gbẹ̀du ní UK wèrè ẹ pè òun náà wèrè accepted Lady K wèrè Almaroof wèrè ẹ pè wá wèrè ká gbà bẹ́ẹ̀ we accept ká sọ pé wèrè ilé ẹ̀yin náà lẹ sọ pé torí wèrè ilé la fi ní tìta ẹ̀ẹ́dẹ̀ lè jà ń sìn fẹ́ sọ̀rọ̀ àwa dẹ̀ ń ta yín jí ẹ tún wá ń tà wá wọ́n wá wọlé Sunday Igboho wọ́n fi wá kólé inú gbogbo mẹ́lì ilé tó ń dùn nínú gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ bá ta àwa wèrè ilé yín lọ́pọ̀ wèrè tá máa pa yín mọ́lé ni ṣé ẹ mọ̀ ó ga ọ èmi ní kémi náà sọ tèmi ní o èmi ò bá mọ̀ jáde bàbá mi ẹ wò sọ tó fi jáde ni pé àwọn tó ń sọ̀pọ́ọ̀tì yín bóyá ẹ̀yin dẹ̀kọ́ náà ń sọ̀pọ́ọ̀tì èmi ò fẹ́ mọ̀ bọ̀tí nítorí ẹ̀yin náà ń sọ̀pọ́ọ̀tì olóṣèlú tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ èèmù tèmi nìyẹn o ìmọ̀ tàwọn tó ń gbọ́ mi but ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tí n bá wrong ẹ jẹ́ kí n mọ̀ àwọn tó ń gbọ́ mi
Nǹkan tèmi máa sọ fún yín nìyẹn. Aim tèmi nìyẹn pé àwọn ọba wa ń support àwọn olóṣèlú nítorí àwọn náà ti sọ pé kí Tinubu jẹ bàbá Ìbàdàn ní Aláàfin Abẹ́tí kíni ọba Ìbàdàn yìí òun náà support Tinubu. That mean pé gbogbo yín ẹ̀yin àgbààgbà tá à ń sọ náà nìyí náà bàbá yẹn sìn at least á ti wọ 90 years or 100 years ó sì ń support kíní yìí tó dẹ̀ mọ̀ tí bàbá yìí náà dẹ̀ mọ̀ nínú ara ẹ̀ pé tí Tinubu bá jẹ nothing will happen, kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ kílẹ̀ wá ń gbàdúrà pé ẹja fi àsìkò wá kí Tinubu jẹ ẹ wá ń sọ pé kí Tinubu ẹ mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà tẹ̀dẹ̀ mọ̀ àwa wèrè yìí ń jà fún yín sìn ó jẹ́ kẹ́ fi wá ṣe wèrè lé àti gbà bẹ́ẹ̀ èmi gbà bóyá àwọn yòókù ò gbà èmi gbà ṣá ẹ fi wá ṣe pé wèrè lé mo dẹ̀ mọ̀ pé bàbá mi Sunday Igboho òun náà máa gbà warrior mi nìyẹn ẹ fi ṣe wèrè lé náà nítorí tẹ bá wèrè lé tẹ bá pa wèrè lé sí tí wèrè bàtà bá dé ẹ máa sá kàbàkàbà ni o àwa tẹ̀dẹ̀ ti páǹsìn kò sẹ́ni tó máa dìde fún yín mọ́ wá kàn jẹ́jú yín mọ́lẹ̀ ìyẹn là á fi ń sọ̀rọ̀ nísìn ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín mo forí adé bẹ̀ yín mo forí ipò tẹ́ wà yẹn mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá a ṣe àtúnṣe síbẹ̀ ẹ̀rí báyẹn sìn ìtàn mi kékeré tí mo ní mo fẹ́ sọ fún gbogbo wa nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa wòye sí ẹ jọ̀ọ́ àwọn tí ó tà wá sóko ẹrú àwọn bàbá mi ló tà wá sóko ẹrú òun náà ni Ọọ̀ni of Ifẹ̀ bàbá Aláàfin of Ọ̀yọ́ àwọn tó tà wá sóko ẹrú nìyẹn nítorí ìjà wọn méjèèjì òun ló ń kó wa síbi tá a wà yìí tán bá fi ọwọ́ sowọ́ ni àwọn Fúlàní ò ní mọ wọ̀ wá láàrin tí Fúlàní wá ń gùn wá gàràgàrà ṣé mo dẹ̀ mọ̀ pé nísìnyí bẹ́ẹ̀ ṣe rí nísìnyí ojú yín á ti là wọ́n ti sọ́nsìn lánàá wọ́n á ká wọn mọ́ gàngàn wọ́n ti ń ká wọn mọ́ gàngàn tẹ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ wọ́n á ká wọn mọ́ gàngàn nínú nísìnyí ẹ ti ń sọ pé gbogbo ibi tí bàǹdíìtì kankan bá ti pààyàn kí jọ́nálìsì mọ̀ sọ síta mọ́ ó yá ṣé dẹ̀mó lẹ̀ ń ṣe ni àbí socialism àbí kí ni ká pè àmì yìí tẹ́lẹ̀ fẹ́ ṣe ń bẹ̀ ṣé democracy ni àbí socialism àmì yìí tẹ̀ ń ṣe mọ́ báyìí ń sin ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa mọ́ wọ́n ní kí wọ́n sọ ẹ̀dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ẹ tún ṣe mítìnì ní west àbí bo ni ká pè yín south àti òbí kílẹ̀ ń pera yín bẹ́ẹ̀ àwọn Fúlàní ajá Fúlàní ni o kò ń ṣe màálùú o nítorí ibi tí màálùú bá dúró ajá ò gbọdọ̀ dúró ń bẹ̀ àwọn ṣe kìnìún Fúlàní o ajá ló kàn sọ̀rọ̀ ló ń sọ pé ẹ̀yin ṣe meeting without informing us ó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó dẹ̀ sọ wọ́nrín pé your meeting is useless kò dẹ̀ sí èyí tó sọ̀rọ̀ nínú yín bẹ́ẹ̀ kò sí èyí tó sọ̀rọ̀ ẹ dẹ̀ ń wòran ṣé ẹ bá máa wòran báyìí káyé wá bàjẹ́ ni ẹ má jáyé àwọn ẹ̀dá ẹ má wò ó torí pé àwọn ọmọ tí yín ti kàwé wọn ti lọ ẹ rántí àwa tá a kà kankan yìí náà ẹ rántí wa náà ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ rántí wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún wa náà ẹ ṣàánú wa God bless you sir ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàtúnṣe lórí ẹ̀ mo dẹ̀ rí pé tí ń dìde náà ń sìn bọ̀ tó ti fẹ́ mọ pẹ́ jù bọ̀ kò tí ì léètì náà bọ̀ tí nǹkan tèmi á kàn já yín sí ni pé èyí tẹ́ ẹ dìde yẹn ẹ dìde pẹ̀lú action ni o àwọn eléyìí ò ṣe bá rojọ́ o mission ni wọ́n bá wá o jíjáde tẹ́mi jáde èmi ò bá mọ̀ jáde bọ̀tì àwọn kan sọ̀rọ̀ kan wọ́n sọ pé gbogbo àtàǹjà fún agitator illiterate ni wá nítorí ẹ̀ ló jẹ́ kémi jáde nítorí illiterate lèmi illiterate tó rí iná báwo ni wọ́n ṣe máa sọ pé illiterate ni èmi ti rí iná náà ìwọ tó kàwé torí gbogbo ẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ kò rí àwa tá a kàwé a ti rí i pé àwọn fẹ́ máa wọn ẹbí mi lóko ẹrú ni a jáde bẹ́tà kí n join illiterate yẹn illiterate lèmi mi ò kà kankan mi ò lọ primary school talkless secondary school mi ò lọ bí kankan illiterate ni mí náà nǹkan tó jẹ́ kémi ó jáde lẹ́yìn bá mọ̀ jáde bọ̀tì mo ní ìtàn yìí tí mo sọ yìí mo mọ̀ pé máa gbọ́ ẹ gbọ́dọ̀ sọ fún mi pé ẹ tí ì gbọ́ rí mi ò gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ tí ì gbọ́ rí ẹ ti mọ̀ ń sìn ẹ tó bá dẹ̀ wù yẹn fi ṣeré ṣé ẹ mọ̀ pé ìkànnù wèrè ta àbí wèrè lé ó sọ̀rọ̀ kanjọ́ kìíní ó ní pé òun rí mi tí ọba ti sáré tí adé orí ẹ̀ jábọ́ ẹ jẹ́ mọ́ tún jó rí bẹ́ẹ̀ o àdúrà tèmi ń gbà ni pé Ọlọ́run ní jó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ẹ má jí yẹn tún ṣẹlẹ̀. Ẹ rántí empire lọ́hùn, sí ń bẹ̀ ńgbà náà but mo mọ̀ pé ẹ máa gbọ́ tàn wọ́n ṣe lé wa kàbàkàbà ní Ọ̀yọ́ empire tán fi já. Ẹ ṣé gan, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ní ibi tìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn kan àṣírí Sunday Igboho tú lórí Yorùbá nation, ibẹ̀ ni mo fẹ́ sọ nísìnyí báyìí nísìnyí. Ó ga o. Wọ́n ní àṣírí Sunday Igboho tú lórí Yorùbá nation ní táìtù tèmi fi síbẹ̀. Ṣé rí Sunday Igboho tẹ́ ń wò yẹn? Chief Sunday Igboho, I respect you die. I will continue láti mọ respect ẹ fún ẹ lọ́wọ́ ẹ títú ayérayé tẹ̀mí á fi wọlé Ọlọ́run sùn o. Èmi á sì mọ respect ẹ nítorí ẹni tó bá dúró fún ìran ẹ̀ èmi tẹ̀lé. Ẹni yìí dúró fún ìran ẹ̀. Gbogbo yín wá ń sọ pé àti ẹ̀ ń tútùkùtù ẹ̀yin ọlọ́tẹ̀, ó gbowó ni, ó ṣe gbá ni, ó ṣe kinní kan ni, ráyé yín lóde. Ó kàn dùn mí pé nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ á tún ta bà wá náà ni. A fẹ́ kán kó wa lẹ́rù. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ pé ó ń gbowó ni, ó ní nítorí owó tán ń dá ló fi support. Èmi á bu yín o, orí yín ò pé fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Èèyàn gbé gbogbo nǹkan ní ẹ̀ lẹ̀. Ṣé rí ẹbí Chief Sunday Igboho jẹ́ kẹ́ mọ́ bọ wọ́n táyé á fi parẹ́ ni. Táyé á fi parẹ́ ó jẹ́ kẹ́ mọ́ bọ wọ́n ni. Nítorí tẹ́ bá ti ń bọ ọba Ọ̀yọ́ Aláàfin, tẹ́ bá ti ń bọ ọba Ọ̀yọ́ Aláàfin àti ọba bẹ́ẹ̀ mi ṣe ń bọ yìí, Ọ̀yọ́ Aláàfin bàbá wa pátápátá nìyẹn. Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa pátápátá nìyẹn. Tá bá ti ń bọ àméje tá ti ń bọ wọ́n, ó jẹ́ kẹ́ mọ́ bọ Sunday Igboho ni. Nítorí pé kí ni ìtàn lójú yé wa. Wọ́n ní àlákọ̀ọ́lẹ̀ bọ̀tẹ̀ alákọ̀ọ́sórí náà. Wọ́n ní ládé ọmọ aládékún. Adé aládékún la gbà fún Aláàfin. Ṣẹ́yìn ò ti mọ̀ pé oore ló ṣe nìyẹn? Èèyàn ṣoore ńgbà náà lọ́hùn, ẹ wo ọdún náà lọ́hùn, 17th century. Ẹ wo ọdún mélòó sísìn, almost 2000 years ago. 3000 years ago. Tí n bá ṣe mistake. Ó tún oore yẹn ló tún wá ń ṣe báyìí nísìn. Ṣé kò wá jẹ́ ká san oore yẹn padà fún un? Ẹ má jẹ́ á fi ibi san. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi ibi san. Chief Sunday Igboho ò ṣẹ̀yìn. Ìjà yín ló ń jà. Ẹ má wo tọ̀tẹ̀, ẹ má wo torí nǹkan tẹ́ ń jẹ kẹ́ ta ara yín lẹ́rú. Ẹ̀yin ọ̀dàlẹ̀. Ẹ má ta ìran yín lẹ́rú. Ẹ jọ̀ọ́ ètò alẹ́ yìí a ní rí jù báyìí lọ. Mo fi Olúwa bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín gbogbo kinní yìí káàkiri. Kí ẹni tí ò dọ́dọ̀ ẹ̀ kí ó lè dé ọ̀dọ̀ wọn. Àwọn tó ti sùn, àwọn tí ò tíì sùn tó yẹ kó ń busy later tán bá ń gbọ́ kó lè ṣe àǹfààní fún wọn. Ẹ ṣé gan. Mo kí gbogbo wa pátápátá. Mo kí gbogbo àwọn ajìjàǹgbara pátápátá. Yèyé dára, mo kí yín o. Bàbá mi lẹ́kìtì, ibẹ̀ mo wà o. Tẹ́ní ọmọ ológo ìyá fúnra ẹ̀, ìyá mi mo wà ńbẹ̀ o, mo ń kí yín o. Koiki Media, akíkanjú ọmọ, White Lion, gbàgede ìmọ̀, mo kí yín o. Chief Sunday Igboho, ọwọ́ àtá ò ní ká ẹ. Ọwọ́ ọ̀rẹ́ ò ní ká ẹ. Ọwọ́ ẹbí ò ní ká ẹ. Gbogbo àwọn aṣebi pátápátá ọwọ́ wọn ò ní ká ẹ. Gbẹ̀du, mo kí bàbá àgbà. Lady K, Ọlọ́run á ṣọ́ ẹ láyọ̀ àtàlàáfíà ìyá mi. Wàá dé bá wa láyọ̀ àtàlàáfíà. Bàbá mi Almaroof, mo kí ẹ̀yin náà. Ẹ ṣé gan. Mo dẹ̀ kí gbogbo àwa tí a kù náà. AY, mo kí Citizen AY náà. Àwọn bàbá nìyẹn. Mo kí gbogbo wa pátápátá. Ẹ jọ̀ọ́ ẹ sì máa continue. Ẹ má jẹ́ ó sú wa, ẹ má jẹ́ ó rẹwà. Ẹ má wo tèébú tí àwọn èèyàn ń bu yín pé bóyá kinní ni mọ̀ pé illiterate ni, but illiterate yín rí ọjọ́ iwájú. Ẹ continue remain illiterate tẹ́ bá ti ń rí iwájú.
nítorí ẹni tó bá continue tí ò ṣe illiterate tí ò rí wájú is useless people lọ́dọ̀ tèmi, but ẹ continue kẹ wà ní illiterate yín kẹ̀dẹ̀ mọ́ rí nǹkan tó ń lọ wájú. Ẹ ṣé gan, ọlọ́run á gbé yín, ọlọ́run á gbé wa, Oòduà á dẹ̀ gbé wa, ọlọ́run á tẹ̀lé wa, gbogbo bá ṣe ń wá, bá ṣe ń ṣe everything, gbogbo ẹ̀ náà lọ́lọ́run á tì wá lẹ́yìn. Yorùbá nation tá à ń wá yìí, ọlọ́run á gbà fún wa o. Ẹ jẹ́ á tún ka national anthem wa kí a fi ìpàdé náà sí òpin. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a wà lórí ètò pátápátá. Èmi àbúrò yín náà ni o, ọ̀rẹ́ yín. Ẹ ṣé gan ẹ̀yin tẹ́ wà ńbẹ̀. Àwa náà a ti expect pé a tiẹ̀ lè rí ìwọ̀nba kékeré tá a rí yìí náà, ṣẹ mọ̀, òní náà ni a ṣẹ̀ bẹ̀rẹ̀. But ẹ jọ̀ọ́ ẹ bá wa like and share tó jẹ́ pé tá bá tún mú ètò míì wá kí ẹ lè ṣe àsìkò wa bẹ́ẹ̀ náà kẹ́ lè pọ́n wa lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ọwọ́ tẹ̀ fi ń tẹ share and like, ọwọ́ náà, ọwọ́ ọmọ lẹ máa fi gbéjó, owó ńláńlá, àrísìkí, àlàáfíà, ọwọ́ náà ò ní ràn o lágbára Ọlọ́run Ọba. Ẹ ṣé gan, mo kí yín. Ẹ jẹ́ á ka national anthem wa kí a máa fi ètò náà lọ sí òpin. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, orílẹ̀-èdè wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtohun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bó ṣe rí nìyẹn. Ẹ ṣé gan, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan, àdúrà wa á gbà o. Gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká tún rí yín tó bá tún di Saturday tí ó ń bọ̀ lágbára Ọlọ́run Ọba. A tún máa pàdé. Èmi ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín, àbúrò yín, Dára. Ẹ ṣé gan, God bless. Àìbá o, èrò mi tó ń dún, olúùlú mi wà nísàlẹ̀ o. Gbogbo ọba Yorùbá ní tilé toko wọ́n wà lẹ́yìn mi tí mo fi ń sọ̀rọ̀ mi o. Mo dẹ̀ kí gbogbo yín pátápátá, ẹ ṣé gan. Ẹ pàdé wa ní Sátidé tó ń bọ̀ lágbára Ọlọ́run Ọba ní dédé aago 6 Nigeria time, Yoruba land time. Ẹ ṣé gan, God bless. Ó dàbọ̀ nìyẹn. Ẹ ṣé gan. Bye.